أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نستعينك ونستهديك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار ملحق. اللهم رب السماوات ورب الأرضين وربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والقرآن أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشافع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, a kí ọba tó tóbi jùlọ, ọba tó ju gbogbo ọpẹ́ wa lọ, ó ju gbogbo ẹ̀yìn wa lọ. Ẹ̀yìn wo níbì kan tó ti fẹ́ lé Ọlọ́run kún, tí gbogbo ẹ̀dá bá sì parapọ̀ ta láàní kí Ọlọ́run, ta láàní yin Ọlọ́run ọba mọ́, kò kó àbùkù bá Ọlọ́run ọba tó ti tóbi fúnra ẹ̀ kẹ́nìkan tó gbé tóbi. A kí i nítorí káwo lè jàlùbáríkà kíkí náà, à ń yìn nítorí ká lè ṣoríire níbi yìn, à ń dúpẹ́ fún un nítorí ládá tí ń bẹ níbi ọpẹ́. A kí Ọlọ́run, òun la máa fi gbogbo ìgbà wa kí, a máa fọ̀rọ̀ ẹnu wa kí, a máa forin wa kí, a máa fọ̀rọ̀ ẹyọ wa kí, a máa fi gbésí ayé wa kí, a máa fọkàn wa kí. A yọ̀ǹda dúdú gbésí ayé wa fún Ọlọ́run nípa nísìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run. A wá jẹ́rìí wípé anabi Muhammadu òjíṣẹ́ Ọlọ́run ni. Ìkẹ́ Ọlọ́run, ọlọ́ Ọlọ́run kó bá anabi náà, kó torí anabi kó kárí gbogbo àwọn anabi Ọlọ́run, kó torí wọn kó kárí gbogbo àwọn olólùfẹ́ wa, àwọn òbí wa, àwọn àfáà wa, kó torí wọn kó dórí gbogbo àwa tá a máa wòra wa gbọ́ra wa, tá a máa jọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run nínú Suratu Hud. Akíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ibi tí atọ́kéwu Suratu Hud dé ní àyà tí ó jẹ́ àyà number 42. Ibi tọ́lọ́run ti ń sọ pé wa hiya tajri bihim fi mawjin kaljibali ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين.
ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال ربي إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. Ọlọ́run ní wàhíyà tajri bihim fi mawjin kaljibali, ọkọ̀ ojú omi tá a ní kínú ha ọkàn ní ìpalẹ̀mọ́ ìyà Ọlọ́run, ní ìpalẹ̀mọ́ ìbínú Ọlọ́run tá a fẹ́ fi ránṣẹ́ sáwọn ìjọ Núhà tí wọ́n ṣe àìgbọ́rọ̀ sí Ọlọ́run, tí wọ́n tako òjíṣẹ́ Ọlọ́run fáìmọye ọdún. Tọ́lọ́run wá ní ó tó gẹ́, ibi ẹ bá dé yìí náà ní ìjọ òun ẹ ti họ bó, ó ti kú ká bínú sí yín. Àmọ́ Núhù máa palẹ̀ mọ́kàlẹ̀ máa kan ọkọ̀ ojú omi àkólà, ọkọ̀ ojú omi tí ó kò ń yọ nínú ṣòro ni wọ́n ń palẹ̀ mọ́ nǹkan kalẹ̀. Ọlọ́run wá ní àmọ́ nígbà tá a bá fẹ́ bínú, àpẹẹrẹ tí yóò yọjú sí ọ tó fi mọ̀ pé ìbínú àwọn Ọlọ́run ọba ó ti tó, ó ti yá. Òun ni pé wàfárá tanúrù hatta idha jaa amruna wàfárá tanúrù, tí àṣẹ àwọn Ọlọ́run ọba bá dé ó rí i pé fárá tanúrù, omi ọjà yóò ṣẹ́yọ láti ibi tí ẹ ti máa kóná búrẹ́dì, ibi oven tẹ́ ti máa kóná búrẹ́dì, níbẹ̀ lomi ó ti ṣẹ́yọ. Àwọn èèyàn wá ń ṣe yẹ̀yẹ́ Ànábì Núhà ní yẹ̀yẹ́ wípé eléyìí mọ̀ pọ́nú púpọ̀ lẹ́nu ara wọn lọ́hùn, tó fi mọ́ ìyàwó Ànábì Núhà alayhi salatu wassalamu. Yóò máa béèrè lọ́wọ́ Ànábì Núhà pé ìgbà wo ló ní àránṣẹ́ Ọlọ́run ọba rẹ̀ ń bọ̀ wá? Ìbínú Ọlọ́run ọba tó ló fẹ́ bínú sáwọn kèfèrí, ìgbà wo ló ní ń bọ̀ wá? Ǹjẹ́ Ọlọ́run ó gbìjà rẹ̀? Wọ́n ní Núhà ó máa sọ fún ìyàwó rẹ̀ pé idha fara tanur, tómi bá ti yọ láti inú oven. Ìyàwó rẹ̀ máa wá wò pé sọ ọmọ tó ń ṣe, yóò máa wá lọ́gun fáwọn èèyàn pé wèrè lọ́kọ mi o, wèrè lọ́kọ mi, ọkọ mi ti ya wèrè, ẹ̀gbọ́n tí ń wí ni. Wọ́n á ní kí ni ń wí? Wọ́n á ní omi ń bọ̀ wá jáde láti inú ibi tá a ti ń kó náà búrẹ́dì. Tómi bá ti jáde láti ibi tá a ti ń kó náà búrẹ́dì, ìrànlọ́wọ́ Ọlọ́run ọba dénú. Pé tí ó jọra wọn, ẹ dákun ẹ wo tí ń wí nísìnyí, tí ó jọra wọn. Ìwọ̀n ń jọ bí ìgbà pé àbí wèrè ní Ànábì Núhà tòótọ́ ni bẹ́ẹ̀ lọ́mọ tí ń sọ. Ìyàwó Ànábì Núhà alayhi salatu wassalam, a sọ díẹ̀ ní ìjẹ́jọ́ pé wọ́n ní kèfèrí ni, ó sì wà nínú àwọn tí Ọlọ́run ọba parẹ́ pẹ̀lú omi tó fi ránṣẹ́. Àwọn kan ní rárá, kó tó di pọ́lọ́run fomi ránṣẹ́ ló ti kú, ni ò ti sí láyé mọ́. Yẹn ni pé kò sínú àwọn tọ́lọ́run bínú sígbà tọ́lọ́run ò sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú context yìí nínú Al-Qur'an, tó sì sọ fún wa ń bò míì wípé ìyàwó Ànábì Núhà alayhi salatu wassalam ó jàmbá Ànábì Núhà, ó jẹ́ kèfèrí, tó ní daraballahu mathalan, Ọlọ́run ni mo mú àpèjúwe wá lilladhina kafaru, fún gbogbo kèfèrí tí ọmọ Ọlọ́run. Imra'ata Nuhin, ìyàwó Núhù, obìnrin tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ Núhù, kódà Ọlọ́run tún pè ní záwùjù, ń pè ìyàwó, ó ní imra'ata Nuh, obìnrin Núhù. Obìnrin yàtọ̀ sí ìyàwó, ń pè obìnrin lágbájá, ìyàwó lágbájá, bàbá alé lágbájá, àtọkọ lágbájá. Ẹ rí pé Yorùbá máa ṣe yàtọ̀ ẹ̀. Ẹ bá rí àwọn obìnrin ìlú òkè tán máa yàtọ̀ láàrin èdè síra wọn. Tọkọ rẹ̀ bá ń frustrate rẹ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ tí ó máa ní bàbá alé wa, bàbá alé wa, yẹn ni pé bàbá ti ń bẹ lé wa, nǹkan bàbá nǹkan gbé lé wa ni, kò ní láárí nìtumọ̀ ẹ̀, bàbá alé wa, bá alé wa nù. Àmọ́ ọkọ mi, èdè ìfẹ́ ni, èdè tó wà romantic ní ká pé ọkọ mi, ìyàwó mi. Nígbà tí ń di bàbá alé wa,
obìnrin mi obìnrin lé mi ní ti ń di pé àmọ́ kókó ẹ̀. Ọlọ́run wá ní imrata nuhin obìnrin tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ nuhu wa murata lutin àti obìnrin tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ lut. Àwọn méjèèjì kanata tahta abidayni min ibadina salihaini. Àwọn méjèèjì ń bẹ ní abẹ́rùlé àwọn ẹrúsìn àwọn Ọlọ́run ọba méjì tí wọ́n jẹ́ ní rere. Àmọ́ fakhanatahuma ìwà wà lábẹ́ ní rere wọn kò wúlò fún wọn, wọn ò jàǹfààní, wọn ò tara wọn ṣoríire. Khanatahuma wọn jàǹbá àwọn méjèèjì, àwọn méjèèjì jàǹbá àwọn ọkọ wọn. Alam yughni anhuma minallahi shay'an ìwà jẹ́ ìyàwó ẹni rere kò ti torí ẹ̀ ní kọ́lọ̀ wọn wá san wọ́n lẹ́san rẹ̀ àbí kọ́lọ̀ mójú kúrò ń bẹ̀ fún wọn. Aqila dukhulan nara ma'a dakhilin tó bá dijọ́ alkiyama a kó wọn papọ̀ máwọn tí ń wọ náà ni a kó wọn papọ̀ mérò kò sí ń pàwọ́ àtúntì wọn lọ́nà tó yàtọ̀ nítorí pé wọ́n jẹ́ ìyàwó àwọn ànábì Ọlọ́run. Ọlọ́mọdé àṣìfẹ́ ànábì Nuhu alayhi salatu wassalam ìyàwó rẹ̀ ó jẹ́ àdánwò fún òun ní ń pè ní wèrè fáwọn aráyé ńlá àwọn àfáà tú sí ń pè fakhanatahuma yìí àwọn méjèèjì jàǹbá wọn jàǹbá yẹn túmọ̀ yìí pé ń pè ní wèrè fara ayé ń sọ pé kọ́mọ́ tí ń ṣe òun gangan ní tú àṣírí ọkọ rẹ̀ fún gbogbo èèyàn. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gangan tọ́lọ́run fi ní fakhanatahuma nù Ọlọ́run ti parẹ́ kó tó di pé ó fomi ránṣẹ́ àwọn kan sì ní omi tọ́lọ́run fi ránṣẹ́ òun náà ló ṣe sábàbí ikú rẹ̀. Àmọ́ nígbà tọ́lọ́run sọ àwọn tóun kólà àti ọmọ ànábì Nuh kò fọ̀rọ̀ ìyàwó yìí sí ní àárín. Bẹ́ẹ̀ ni ànábì Nuh alayhi salatu wassalam wá ń kó sínú ọkọ̀ ojú omi àti dodo ntọ́lọ́run ní ó kó síbẹ̀. Ńlá ànábì Nuh Ọlọ́run ní wahiya tajri bihim fi mawjin kaljibali ọkọ̀ ojú omi ti bẹ̀rẹ̀ sí ní gbé wọn fi mawjin kaljibali sínú alagbalúgbú odò ìdí odò tó bá tóbi ńláńlá náà ń pè ní mawju. Tí atẹ́gùn bá fẹ́ sí odò ẹ rí i pé yọmọ rúgàlì wá látọ̀ọ̀kan báyìí náà ń pè ní ìdí odò. Gbogbo ẹni tó bá mọ̀ wẹ̀ nígbà náà kálukú ọmọ sá sí ti odò padà tí wọ́n mọ̀ pé ìgbì yẹn a máa gbé yẹn lọ. Tí ìgbì bá tóbi tó bá ga dáadáa nígbà tó bá wá sí ti odò tó bá rú wá sí ti odò bẹ́ẹ̀ ìpadà tí ó bá padà gbogbo ẹ̀yin tẹ́ bá ń wẹ̀ létí odò ẹ̀ nímọ̀gbà tẹ́ bara yín ní àárín odò yọ wọ yín lọ sọ́wọ́ àárín tẹ́ bá wá mọ̀ wẹ̀ kọ́ dájú ó kú bẹ́ẹ̀ ti padà sí ti odò. Atẹ́gùn ni wọ́n ń kọ̀ǹtúrò rẹ̀ atẹ́gùn ni máa bí ìgbì odò. Ajá sí pé nígbà tọ́lọ́run ti fi ìgbì odò ròyìn omi ijọ́ náà wọ́n ń pè ní túfánù. Ọlọ́run dákọ̀ rẹ̀ ń bomi pé fa'akhadhahumu túfán ìyá omi ijọ́ náà tú lórúkọ wọ́n sọ ní túfán. Omi tá a fi pa àwọn ìjọ ànábì Nuh rẹ̀ là ń pè ní túfán. Omi ijọ́ náà wọ́n ní tá a fi mọ̀ pé ìyá náà látẹ́gùn nú kìí ṣe pé a kàn fi ìyà òjò àti ìyà omi inú ilẹ̀ ránṣẹ́ sí wọn lásán ni wípé Ọlọ́run ní wahiya tajri bihim fi mawjin kaljibal Ọlọ́run fi ìgbì odò ròyìn omi fọ́ọ̀sì omi yẹn kí ìgbì odò ó sì tó lè dìde pé mo fẹ́ jẹ́ ìgbì odò tí ó tóbi Ọlọ́run ní ìgbì odò náà tóbi ó ga tó àpáta ìgbì odò tó ga tó àpáta ìgbì odò tí ó bá ga dé level yẹn á já sí pé atẹ́gùn yẹn náà kò mọ níwọ̀n atẹ́gùn tí ń ti ìgbì odò tó ń fọ́ọ̀mù kí odò yẹn máa ru atẹ́gùn yẹn náà mọ níwọ̀n bá atẹ́gùn bá ṣe pọ̀ sí ní ìgbì odò ṣe máa ga sí á já sí pé atẹ́gùn ńláńlá náà tún wà nínú tọ́lọ́ ń dẹ́ sí wọn jọ náà atẹ́gùn fẹ́ láàyè tiẹ̀ ń dà lúrú bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ láti sánmọ̀ onímọ̀ bímọ imúnhamir omi tí ń dà lọ́pọ̀npọ̀n ńlá ní kọ́ máa rọ̀ wá láti sánmọ̀ omi yẹn ń tẹ̀léra wọn a rí nínú hadith tí wọ́n gbà wá Imam Qurtubi mention rẹ̀ nínú tafsiri rẹ̀ pé wọ́n ní láti ìgbà tọ́lọ́run ti dá sánmọ̀ àtilẹ̀ tí òjò ti ń rọ̀ tó ti pàṣẹ òjò kó máa rọ̀ ó fi màláìkà sí di òjò tí yóò máa rọ̀ pé déédéé omi wo ni òjò tí yóò máa rọ̀ ó níye ọdẹ wà lọ́ndà measurement wọ́n calculate ẹ̀ àwọn ọmọ yẹ kankan òjò tí ń kán right àmọ́ màláìkà ti ń bẹ́ ń di ẹ̀ mọ́ ọlọ́mọ nke òjò tó rọ̀ lálẹ́ ànámọ́júmọ́ yìí ó eye ẹ̀kan òjò tí ń bẹ́ ń bẹ́ ní uncountable ni kódà o lè ka tẹnuwájú lé rẹ lásán pọ̀ fẹ́ mọ̀ ká mélòó lọ fẹ́ ká ọlọ́mọ yìí gbogbo ẹ̀ kò ní lé kò ní dín lé yìí tá a bá ní yọ̀rọ̀ Allahu Akbar wọ́n ní màláìkà ti ń bẹ in charge òjò níjọ́ náà ó yíwọ́ kọ̀ mọ iye tí ó jẹ́ mọ́
nígbà tọ́lọ̀ ní ma munhamir omi tí ń dà lọ́pọ̀npọ̀n ìtumọ̀ ẹ̀ ni pé ó kọjá normal control màláìkà tí ń bẹ ń charge rẹ̀ gan ọmọ iye tó jẹ́ mọ́ kọ́ ọmọ iye tó jẹ́ mọ́ náà pé ìbínú lélẹ́yìí kìí ṣe omi ìkẹ́ kìí ṣe omi àánú. Ọlọ́run tún sọ ń bomi inú Al-Qur'ani pé inna lamma taghal ma'u hamalnakum fil jariya ńgbà tí omi òjò tọ́gà tí nǹkan tó bá di tọ́ọ̀gì ẹ̀rí pé èdè òyìnbó nù pé ó di tọ́gà ọkọjá àlà èdè lárúbáwá náà ni ó jọra wọn tábàlì yẹn tọ̀gà ọkọjá kọ̀gbọ́ kọ̀ǹtúrò mọ́nu. Inna lamma taghal ma'u níjọ́ náà tá a fẹ́ pa àwọn ọjọ́ ànábì Nuha rẹ̀ tómi yarí tómi náà ń bínú ìyẹn omi òjò tómi tinú lẹ̀ náà ń bínú tí ń jáde lọ́pọ̀npọ̀n hamalnakum fil jariya ṣé báwa la kó èèyàn mi ènìyàn yọjọ́ náà tá a kó yín sínú járíà tá a kó yín sínú ọkọ̀ ojú omi tí ó rìn létí lórí odò tí ó kó yín là wá la kó yín síbẹ̀ ntọ́lọ́hún fi ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tọ́lọ́hún kó síbẹ̀ ńjọ́ náà àwọn ni wọ́n bí àrọ́mọdọ́mọ tó di gbogbo wa yìí gbogbo ẹni tí ń bẹ láyé ńjọ́ náà lọ́lọ́hún parẹ́ ẹnu àwọn tọ́lọ́hún kó là ńjọ́ náà ni wọ́n rẹ̀ ni wọ́n ṣẹ̀ ni wọ́n bí gbogbo wa lọ́lọ́hún fi ń sọ pé gbogbo yín wọ̀nyí tá a sì wá bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ fẹ́ máa ṣe kèfèrí sọ́lọ́hún ṣebí ńjọ́ kìíní àná táyé fẹ́ parẹ́ tá a fomi túfánù ránṣẹ́ ṣe báwa la kó ẹ̀yìn wọ̀nyí yọ àwọn bàbá yín. Ọlọ́run wa ni wàhíyà tajri bihim fi mawjin kaljibal omi ìjọ náà ń wá ó lágbára débi pé fọ́ọ̀sì rẹ̀ ń ru gàlì ń ṣe ló dàbí àpáta tajri bihim ń wá ń gbé ọkọ̀ ojú omi ní ń gbé àwọn ànábì Nuhu àti gbogbo àwọn tán bẹ́ẹ̀ lérí gbogbo àpáta tó dàbí àpáta nínú omi ni wànádà Nuhun ibnahu eri position ẹni wọ́n wà tá ànábì Nuhu tí wọ́n ń pariwo ọmọ rẹ̀ pé máa bọ̀ wá ọmọ rẹ̀ kan bẹ nínú àwọn ọmọ tí ó tẹ̀lé wọlé nínú ọkọ̀ ojú omi wọ́n ń pè é pé ya bunayya ọmọ mi kékeré yìí máa bọ̀ wá wọ́n ní yáàmù nítumọ̀ àìlókọ ọmọ náà àwọn kan ní ókọ rẹ̀ Kànáánù ni pé Kànáánù lọmọ ní ń jẹ́ àwọn kan ní yáàmù ni pé yáàmù ni ó bímọ kan tí ń jẹ́ Kànáánù àwọn orúkọ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí àmọ́ pàtó wọn ànábì ò pa nítàn fún wa kò já mọ́ èwo lójú òótọ́ ńbẹ èwo ni kì kò fẹsẹ̀ múlẹ̀ ńbẹ. àwọn kọ̀ọ̀kan tó wá látọ̀dọ̀ ànábì náà tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì kò fẹsẹ̀ múlẹ̀ nínú gbogbo àwọn rìpọ́ọ̀tù wọ̀nyẹn. wọ́n ní yáàmù ni ìtumọ̀ rẹ̀ pórúkọ rẹ̀ ju kọ́ oṣù náà èébú oṣù ni yáàmù so alágídí ọmọ níṣẹ́ wọn pé oṣù náà máa le bóyá lójú ọlágídí. wanada Nuhun ibnahu Nuhu wa ń ké sọmọ rẹ̀ níjọ́ náà pé ọmọ mi pé ya bunayya ọmọ mi yìí irkab ma'ana wá gun ọkọ̀ ojú omi yìí pẹ̀lú wa chances oṣùkù bí omi yẹn ṣe ń ru gàlì tó ń ga sókè tó ó sì tún lè sá eré tí ó lé wọn bá nínú ọkọ̀ ojú omi. nada Nuhun ibnahu Nuhu wa ń pè ọmọ mi o ya bunayya ọmọ mi irkab ma'ana wá gun ọkọ̀ ojú omi yìí pẹ̀lú wa ìwọ nìkan ló kù wala takun ma'al kafirin má lọ sá di àwọn kèfèrí o má lọ sá lọ bí tí wọ́n wà o wàlá tẹkún máàlì káfíìrì náà mọ́tò ní sáfù àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́. èyí ṣe tá ànábì Nuhu alayhi salatu wassalam ń ké sọmọ yìí àkọ́kọ́ sọmọ bíbí inú rẹ̀ ni ẹ jẹ́ ká gbé kílà àwọn mímọ́ wọn sọ ń bẹ̀ kíká gbé yẹ̀wò díẹ̀ ká tọ́ kí sọmọ bíbí inú rẹ̀ ni èyí ṣe tọ́mọ ànábì Ọlọ́run wà lágídí tó báyìí òun ọmọọṣẹ́ bàbá rẹ̀ níṣẹ́ ni òun ọmọ rírì bàbá rẹ̀ ni tó fi wá jẹ́ sí pé njọ tí gbogbo èèyàn ń tẹ̀ àwọn tán gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ètú sọmọ bíbí inú ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n sọ wọ́lẹ̀ fún wọ́n dá lóhùn wọn wọnú ọkọ̀ ojú omi ní èé ṣe tóhùn ọ̀dá ànábì Nuhu alayhi salatu wassalam tó bá jẹ́ pé kèfèrí ni èé ṣe tá ànábì Nuhu à ń pè ṣé ànábì Nuhu ò ti mọ̀ pé gbogbo kèfèrí ní ọ̀pá rẹ̀ lè nì tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ fún pé màá pa gbogbo kèfèrí rẹ̀ èé ṣe tóhùn tún dọ́mọ tiẹ̀ pè lẹ́yìn lọ́tọ̀ sóhùn ọ̀mọ̀ pé kèfèrí ni àwọn ànábì àwọn onímọ̀ lóríṣiríṣi náà fún tafsir àtàwọn onítàn wọ́n wá fi ìmọ̀ hanra wọn níbẹ̀ wọ́n ní pèsè rí ọmọ bíbí náà ànábì Nuhu alayhi salatu wassalam náà ni òun náà ló bí ìyàwó tá a ní kò dáa òun ìyàwó tá a ní kò ní láárí òun nínú àwọn ìyàwó tá ànábì Nuhu alayhi salatu wassalam fẹ́ tá a lọ́jàmbá ànábì Nuhu táwọn kan ló ti kú kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ táwọn kan ní kò tí ì kú ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ yìí náà ló bá lọ wọ́n lóun náà ló bí ọmọ nífà ànábì Nuhu alayhi salatu wassalam ọmọ tẹnu ànábì Nuhu ọ̀ká tí ń pè pé mọ̀ bọ̀ wá tí ò dáhùn wọ́n ní ọmọ yẹn ìyàwó tí ò dá ní tí ń bẹ lọ́dọ̀dẹ̀ ànábì Nuhu òun ló bí mọ̀ yẹn fún àmọ́ mọ̀ yẹn ọmọ bíbí inú ànábì Nuhu gẹ́gẹ́ náà ni tó bá wá rí bẹ́ẹ̀ èyí ṣe tí ànábì Nuhu wa ń pè
Ànábì Nuh àtọ́lọ́run ti sọ fún pé màá pa gbogbo kèfèrí màá pa wọ́n rẹ́ òun náà tún ṣépè pé la tadara ala al-ardi minal kafirina dayyara Ọlọ́run má ṣẹ́ ẹnìkankan kù nínú àwọn kèfèrí tí ọ̀gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹnìkan tó fi má àwọn ọmọdé inú wọn pa gbogbo wọn rẹ́ èyí ṣe tá Ànábì Nuh alayhi salatu wassalam tún wá ń ṣàánú ọmọ tiẹ̀ àṣà ní fi àbòsí ròyìn Ànábì Ọlọ́run nígbà tó ti ṣépè lé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó wá kan ọmọ tiẹ̀ tó wá fẹ́ mọ́ pè é sẹ́yìn ṣe ń tá Ànábì Nuh alayhi salatu wassalam ṣe ń jọ̀hún wọn á ní rárá ní tó ṣe kọ́ àwọn tán sọ pé ọmọ bíbí inú rẹ̀ wọ́n ní tó ṣe kọ́ ọmọ bíbí inú rẹ̀ lọ́mọ ní tòótọ́ àmọ́ nígbà tí ìyá dé Ànábì Nuh alayhi salatu wassalam ọmọ rí ń pọ́ ọmọ yẹn kì í ṣe mùsùlùmí nítorí ọmọ yẹn mùnáfìkì ni ìyàwó Ànábì Nuh alayhi salatu wassalam òun gbọ́ta Ànábì Nuh lójú ń pè mí ò ṣe tiẹ̀ ń sì ń pè ń wèrè òun gangan ní tú láṣìírí fún gbogbo aráyé pé kọ̀mọ́ ti ń sọ ẹ̀túgbọ́n tó sọ lẹ́nìí ó lóun retí omi nínú kòkò kan pé ṣe rí pé ó ti ya wèrè ṣe rí pé kọ̀mọ́ ti ń ṣe ìyàwó Ànábì Nuh kèfèrí ni Kùránì náà kọ̀ǹfàmù pé fakhanatahuma ó jàǹbá Ànábì Nuh sọ́mọ yìí wá jẹ́ kèfèrí wọn ni kò yá Ànábì Nuh sí pé gbogbo tá Ànábì Nuh ń ṣe ní ń bá a ṣe òun náà sì ń pọ̀ òun gbọ́ lọ́nudọ́ ń tẹ̀lé bàbá rẹ̀ káàkiri àmọ́ nínú rẹ̀ kèfèrí ni ó níbi tí máa yọ lọ bá àwọn kèfèrí lẹ́yìn tí máa fi bàbá rẹ̀ ṣe yẹ̀yẹ́ tí máa sọ̀rọ̀ bàbá rẹ̀ fún wọn pé àní bàbá àwọn ọ̀gbádùn àní bàbá àwọn ọmọ tí ń ṣe ẹ̀túgbọ́n tó sọ lẹ́nìí wọ́n bá sì padà dọ́dọ̀ Ànábì Nuh alayhi salatu wassalam yóò ṣe bí mùmínì yóò ṣe bí ọmọ rí wọ́n níyẹn ni òye Ànábì Nuh àsí pé kì í sọmọ rí Ànábì Nuh àṣẹ bọ́mọlúàbí ni pé ọmọ dáadáa ni nínú àwọn ọmọ tóun bí lọ́wọ́ ni wọ́n ń yà lẹ́nu pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀yẹn tí gbogbo wa ti wà nínú ọkọ̀ ojú omi ọmọ yìí mọ̀ bọ̀ wá ya bunayya irkab ma'ana ọmọ yìí wá gun ọkọ̀ ojú omi pẹ̀lú wa àwọn kan tú lọ bẹ́ẹ̀ àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ Ànábì Nuh alayhi salatu wassalam mọ̀ pé kèfèrí ni àmọ́ lẹ́nu àkókò tó kù yẹn náà Ànábì Nuh alayhi salatu wassalam fẹ́ ṣe dáwà fún ó fẹ́ ṣe wáàsí fún ìtumọ̀ ya bunayya irkab ma'ana ọmọ yìí ìwọ náà wá gun ọkọ̀ ojú omi ọlà yìí pẹ̀lú wa yẹn ni pé ìwọ náà gba Islam ìwọ náà gba imani nígbàgbọ́ nínú Ọlọ́run lẹ́nu díẹ̀ tó kù yìí náà ó sì lè save rẹ̀ ẹbí ọba tiẹ̀ yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ń pé ẹ kó ṣe tọ́lọ́run ẹnu yìí tó kù yìí náà sáré ṣe tọ́lọ́run sáré dọ̀rẹ́ Ọlọ́run ìrìkábù máa ná tètè ṣe tọ́lọ́run kú ọ náà wọlé pẹ̀lú wa wala takun ma'al kafirina mọ́tò ní sáfù kèfèrí o ju sáfù yẹn lẹ̀ sáfù yẹn ò níbi tí ó lídì rẹ̀ sílé ni o wọn ní tá Ànábì Nuh alayhi salatu wassalam tí ń ṣe ń jọ náà nù àwọn kan ní rárá Ànábì Nuh alayhi salatu wassalam mọ ọmọ yẹn ní ọmọ rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ náà ni kò sí mọ́ ní mùnáfìkì kèfèrí náà lọ́mọ̀ sí àmẹ́nu yìí pé ìjẹ́nìyàn dààmú Ànábì Nuh alayhi salatu wassalam ọ̀rọ̀ yẹn lẹ àmọ́ àwọn kan sọ wọ́n ní ìjẹ́nìyàn ló ṣe Ànábì Nuh pé ọmọ mi abiyamọ ló kó sí lára pé ọmọ mi pé mọ̀ bọ̀ wá mọ̀jẹ̀ ó jẹ́wọ́ nìkan ni ó ta kété sí wa gbogbo àwọn ọmọ yòókù rẹ̀ tí mo jọ bí yín lọ́mọ gbogbo wọn náà ti wà ń bì ni ó ṣe wá jẹ́wọ́ nìkan pé àánú ló ṣe ìjẹ́nìyàn ni ó ṣe ó ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́ ń sọ fún un wípé illa man sabaqa alayhil qawl ṣe mọ̀ pé a ti kà á síwájú pé Ọlọ́run sọ fún Ànábì Nuh níjẹ̀jọ́ pé wa ahlaka kó gbogbo àwọn ọmọ rẹ̀ náà síbẹ̀ kó àwọn ará ilé rẹ̀ síbẹ̀ ìyẹn nínú ọkọ̀ ojú omi náà illa man sabaqa alayhil qawl àfẹ́ni tí ọ̀rọ̀ àwọ Ọlọ́run àti kádàrá wa bá ti ṣáájú pé kò ní là ó ti gbàgbé àyàfi tọ́lọ́run fi sí yẹn exemption yẹn ó ti gbàgbé ìntọ́wá focus lélẹ́rí ni pé ṣe bọ́lọ́run ti sọ pé gbogbo àwọn ọmọ wọn àtìyàwó wọn là ó ti gbàgbé pé Ọlọ́run ní àdúgbò wọn kọ́ wá illa man sabaqa alayhil qawlu minhum àyàfi àwọn tí kádàrá bá ti ṣáájú pé wọn ò ní là lè rí wọn kó là kọ̀ wá rántí qualification yẹn máa ń tó focus lélẹ́rí ni pé gbogbo àwọn ọmọ mi náà yẹ kí wọ́n là ìyẹn làánú fi ń ṣe pé ọmọ mi ọ̀rọ̀ tó yanjú jù òun ni pé Ànábì Nuh ọmọ yìí ọmọ rẹ̀ ni ń pé mùnáfìkì sì lọ́mọ yìí Ànábì Nuh alayhi salatu wassalam ọmọ ní mùmíní ẹ̀kọ́ mọ́ ní kèfèrí lójú ọmọ pé kọ́ mọ́ bọ̀ wá ọ̀rọ̀ kejì táwọn kan tún sọ àwọn ní ọmọ yìí èso ọmọ rẹ̀ ọmọ yìí ṣe ọmọ Ànábì Nuh alayhi salatu wassalam wọ́n gbé wá tọ́ ní ọ̀dẹ̀dẹ̀ Ànábì Nuh alayhi salatu wassalam ni ìyẹn ni pé ìyàwó Ànábì Nuh tó jẹ́ aláìmoore ìyàwó rẹ̀ tó jẹ́ oúnjàmbá obìnrin yìí tó jàmbá Ànábì Nuh tọ́lọ̀ ń sọ pé ó dalẹ̀ Ànábì Nuh ó dógun ti mẹ́sẹ̀jì Ànábì Nuh ìyàwó yẹn ti bímọ yẹn sílé ọkọ kan rí tẹ́lẹ̀
ó ti bímọ kan sí ilé ọkọ kan ọmọ tán bá gbé wá láti ilé ọkọ mi wá sọ́dẹ̀dẹ̀ ẹni ni Lárúbá ń pè ní rọ̀bíb tó bá jóbìnrin yóò jẹ́ rọ̀bíbà ń pè rọ̀bíbà mi ni èmi mo tọ́ dàgbà ọmọ ìyàwó mi ni ọmọ bíbí inú tèmi kọ́ ìyàwó mi ilé ọkọ tó kọ́kọ́ lọ tẹ́lẹ̀ rí ló bí ọmọ yìí sí èmi mo wá tọ́ dàgbà náà ń pè ní rọ̀bíbù àbí rọ̀bíbà so wọ́n lọ́mọ ni Ànábì Nuhu gẹ́gẹ́ kọ́ àtọ́ rẹ̀ kọ́ ló bí ọmọ yẹn ọmọ ọkọ tíyàwó rẹ̀ kan ti fẹ́ tẹ́lẹ̀ rí ni ọmọ ní kìí ṣọmọ bíbí inú rẹ̀ ìpè lọ́lọ́run fi ń padà ń sọ pé innahu laysa min ahalika eléyìí kìí ṣọmọ rẹ̀ eléyìí kò sínú ẹbí rẹ̀ ta ni ó kó sínú ọkọ̀ ojú omi eléyìí èsùnú wọn nígbà tá Ànábì Nuhu ń béèrè lọ́dọ̀ Ọlọ́run pé ó ṣe wá jẹ́ tọmọ mi ṣe bó sọ pé kí n kó mọ̀lẹ́bí mi páwọn náà là ní inú ìyà yìí èé ṣe tọmọ yìí ọ̀la tọ́lọ́ wa ni eléyìí kò sínú ọmọ rẹ̀ yẹn ni pé ẹgbàá tọ́ ni kì í sọmọ bíbí inú kì í sọmọ tátọ̀ rẹ̀ di òun gẹ́gẹ́ àwọn kan tú bẹ́ẹ̀ ìtumọ̀ kẹta táwọn kan tú tóun burú jáì òun ni pé wọ́n lọ́mọ yẹn ìyàwó Ànábì Nuhu ó ṣe ṣìnà bíi ni àbí Ànábì Nuhu náà lọ́wọ́ kì í ṣe ń kó bíi sílé ọkọ kan tẹ́lẹ̀ rí ọ̀dẹ̀dẹ̀ Ànábì Nuhu náà lọ́wọ́ tí ń jẹ́ ìyàwó tó ti wá lọ́ọ́ ṣe ṣìnà ọmọ àṣemáṣe ó dóyún rẹ̀ wá fún Ànábì Nuhu ni àmọ́ Ànábì Nuhu ọmọ ń pọ́ máa lè lọ́mọ yìí ń pé kọ́ mọ̀ nǹkan máa lè ní ọba lé oyún olóyún òun ọmọ yìí pé oyún ẹlòmíì ni wọ́n á gbé wọlé so obìnrin nìkan lọ́mọ yìí pé ọkọ òun kọ́ lòun bímọ yìí fún níjọ́ tí ìparẹ́ àti ìparun wá dé ńlọ́lọ́run wá ní kì í ṣọmọ bíbí inú rẹ̀ kò yé wọ̀ ni ọ̀rọ̀ yẹn lẹ ó dẹ̀ jẹ́ ìkó àbùkù bá Ànábì Ọlọ́run torí pé n tó clear nínú context ọ̀rọ̀ tọ́lọ́run sọ yìí ni pé ya bunayya irkab ma'ana ọmọ mi wọlé pẹ̀lú Ànábì Nuhu alayhi salatu wassalam mọ́ lọ́mọ so kì í ṣọmọ ṣìnà káàfi tìǹà tì sínú ẹbí àti mọ̀lẹ́bí Ànábì Nuhu alayhi salatu wassalam láì rárí dájú láì rí pàtó ẹ̀rí kan àbùkù ní fún Ànábì Ọlọ́run tá a tiẹ̀ rí àwọn kan tí wọ́n sọ pé kò sí gbogbo àwọn Ànábì Ọlọ́run kò sí ìtọ́lọ̀ fún níyàwó tó jẹ́ alágbèrè kò sí tọ́lá àwọn ṣíyàn àwọn ọmọ sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ṣe bí ìyàwó Ànábì Nuhu náà ti ṣe ṣìnà rí so nítorí náà wọ́n máa ti torí ẹ̀ fi ṣìnà ti sọ́dọ̀ ìyàwó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Aisha wọ́n fẹ́ establish pé ìyàwó Aisha òun ṣìnà ni wọ́n máa ní ìyàwó Ànábì Nuhu náà ṣe ṣìnà rí so àrídájú ọ̀rọ̀ ni pé àti ìyàwó Aisha àti ìyàwó Ànábì Nuhu kò so ń ṣìnà nínú wọn ìyàwó Ànábì Nuhu bó ti jẹ́ pé kọ̀ mọ́ Ọlọ́run tó tọ́lọ́ ní fàkánà táhùn mọ́ yẹn pé wọ́n jàǹbá tó pé ìyàwó Ànábì Lútù náà ló ń jàǹbá àwọn tẹ̀síìrì ní jàǹbá àwọn ò débi ṣìnà wọn ò gbọ́lọ́ ń gbọ́ o àwọn bíi ti ṣìnà kọ́ torí ṣìnà kọ́ lọ́lọ́run fi ròyìn wọn. so ló fa àwọn tí wọ́n ń tú ní ìtú yìí àwọn ọmọ kakira yìí pé ń pè nígbà tọ́lọ̀ ní wàhíyà tajri bihim fi mawjin kal jibali wa nada Nuhun ibnaha instead ibnahu tọ́lọ̀ ń wíwùn àwọn wàá tú ní àwọn kà ní ibnaha wọ́n dẹ̀ fi kira ní ti sọ́dọ̀ Hasanul Basri àtàwọn àgbààgbà nínú àwọn àfẹ́sìn tí wọ́n bá sọ àwọn sọ̀hábà láyé wọ́n ní kira náà ní kira Imam Ali ní pé wà náà dá Nuhun ibnaha instead ibnahu pronoun tó ti yí padà yẹn tó di ibnaha ìtumọ̀ ẹ̀ ni pé Nuhu wá ké sí ọmọ arábìnrin yẹn pé kìí ṣe ọmọ hu yẹn pronoun ọkùnrin ni wà náà dá Nuhun ibnahu tẹ́ ẹ bá tú bẹ́ẹ̀ yóò máa jẹ́ pé Nuhu wá pe ọmọ rẹ̀ wà náà dá Nuhun ibnaha Nuhu wá pe ọmọ obìnrin yẹn ìyẹn pé ọmọ tọ́mọ obìnrin yẹn bí ó pè ìyẹn pé kò fọmọ yẹn ti sọ́dọ̀ ààrẹ láti lè fìdí ẹ̀ múlẹ̀ pé Nuhu òun gangan mọ̀ ìpọ́nmọ̀ ṣìnà ni ọmọ yìí so kíra náà lálàáfíà kíra tí ó gbajúmọ̀ tí gbogbo kálukú fi ń ka Kùránì ni pé ọmọ bíbí inú Ànábì Nuhu ni ọmọ náà àmọ́ Ànábì Nuhu mọ̀ ní ẹlẹ́sìn kò mọ̀ ní mùsùlùmí kò mọ̀ ní kèfèrí ló fi rò pé ara wa ni kò yẹ kí wò ó ta kété sí wa lé ní ó yẹ kí ọkọ̀ yóò kó wọn náà là ló fi ń pe ya bunayya irkab ma'ana ọmọ mi wá wọnú ọkọ̀ yìí pẹ̀lú wa wala takun ma'al kafirin mọ́ sí pẹ̀lú àwọn kèfèrí Ọlọ́run wá ń fi omi ránṣẹ́ láti sánmọ̀ Ọlọ́run fi omi ránṣẹ́ láti ilẹ̀ omi tó yẹ sí pé Ọlọ́run ta ròyìn lẹ́ẹ̀kan pé hamalnakum fil jalama tọ́gàl mọ́ nígbà tó mi yarí Ọlọ́run pa gbogbo wọn rẹ́ ìparẹ́ náà àti ìbínú náà ọlágbára àwọn mímọ̀ wa ń bira wọn pé ẹdúró náà o àwọn ọmọ kéékèèké ń bẹ nínú àwọn tọ́lọ̀ ń parẹ́ ńjọ́ náà àbí ò sí nínú wọn àwọn kan ní kò sọmọ kékeré nínú wọn gbogbo àwọn tọ́lọ̀ ń parẹ́ nígbà náà kò sọmọ kékeré nínú wọn ní pé nítorí pé ó kú 40 years kí ìbínú Ọlọ́run ni ó tó dé kọ́lọ́ mọ́ bínú sí wa
ìní gbogbo àwọn obìnrin tí ń bẹ nínú ìlú lọ́lọ́run ti ń sọ wọ́n dàgàn tí wọn ò lè bímọ mọ́. Wípé ó kù 40 years tí ìbínú Ọlọ́run yìí ó dé làwọn obìnrin ìlú ti ń dàgàn. Ǹjẹ́ ń bolẹ̀ ti rí ìtàn tẹ́ mú wá yìí? Ń bolẹ̀ ti rí àwọn náà rí ibì kan tọ́ka sí pàtó àfọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ń pètò wọ́n lé ilẹ̀ náà lákò. So eléyìí wọn ò ṣe rí láì lélẹ́rí ń tó jọ tó fojú jọ jù náà ni pé ọmọ kékeré ń bẹ nínú wọn. Tọ́ra aládìsí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n nígbà tí àdìsí ni ò lálàáfíà àmọ́ aṣáàtì ẹ̀rí rìpọ́ọ̀tù kan látọ̀dọ̀ tí wọ́n fi ti sọ́dọ̀ Ànábì. Wọ́n nígbà tí ìbínú Ọlọ́run náà ti ń lágbára tómi ń dà wọ́n láàmú, omi ti wá mú gbogbo ìlú, àgbàrá everywhere, àgbàrá ní ṣe ń pọ̀ sí toró mi inú ilẹ̀ ń bínú, omi sánmà náà ń bínú ya látòkè, omi tí wọ́n ń ru gàlì bọ̀ wá sókè. Arábìnrin kan bẹ wọ́n lọ́mọ kékeré ń bẹ lọ́wọ́ ẹ̀, ọmọ kékeré tí ó ṣẹ̀ṣẹ̀ bí pé ọmọ náà ti kọjá ọmọ oṣù kan. Àánú abiyamọ, àánú òbí ó wà lára ẹ̀, ara rẹ̀ sì tutù ní ìbínú Ọlọ́run yẹn sọ̀kalẹ̀ nígbà náà. Wọ́n ló gbé ọmọ yẹn tí ń sáré ó rí àpáta kan tó ga lọ́wọ́ àwò pé ṣẹmọ̀ tí yẹn bá rírú ìbínú bẹ́ẹ̀ àti omi àgbàrá bẹ́ẹ̀ yẹn ó pé á yẹ kí n lè sá di àpáta, tí n bá sá gun àpáta lọ tẹ́ndẹ́ǹsì pé omi yẹn ó kún débi tí àpáta yẹn wà ó kéré àgbàrá kékeré yẹn kẹ́ni tí ó bá ti gbọ́ Ọlọ́run gbọ́ wọn lè mọ irú àrà tọ́lọ́run lè dá. Ẹni bá gbọ́ Ọlọ́run gbọ́ ní ọmọ mọ̀ kí tí wọ́n bá lọ́lọ́run bínú kò sí ní tó lè gbà yẹn lẹ̀ o. Wọ́n lóbìnrin yẹn wá sá lọ bí àpáta. Ànábì sallallahu alaihi wasallam ní ó gun àpáta, ìdá kan nínú ìdá mẹ́ta àpáta ogun ọlọ́dún mbẹ́ àpáta nídẹ̀ gángan. Ó ń ṣe dúdú ẹ̀ nítorí ọmọ kékeré tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pé kóun lè safeguard life ẹ̀. Wọ́n níbi tó dúró sí tẹ̀mí rẹ̀ balẹ̀ ẹni ó rí i pé omi yìí mọ̀ ń yarí, omi yìí mọ̀ ń bínú, ìmọ̀ ń kúnbọ̀ wá sókè, omi mu àpáta dé ìdá kan nínú ìdá mẹ́ta tó sá sí. Lọ́ba tún sáré, lọ́ba tún bẹ̀rẹ̀, ń tún pọ́n àpáta, ó tún lọ sókè títí fá tó fi débi ìdá méjì ìdá mẹ́ta àpáta. Ó tún wòye pé kò yẹ kómi yóò lè lé mi bá ń bí. Wọ́n lómi ní tún bẹ̀rẹ̀ sí ní máa rú gàlì, ó tún kúnbọ̀ wá, omi ti mu àpáta. Ẹ̀yin náà imagine bí àgbàrá náà ṣe tó lọ́dún náà. Omi tó mu àwọn àpáta dé level tá à ń sọ yìí. Wọ́n lómi ní tún kún, ó tún lé bá níbi tí ó sá sí. Ó tún bẹ̀rẹ̀ ìrìn àjò, ó tún sá lórí àpáta yẹn fá tó fi gun orí àpáta, sóńsó àpáta pátápátá tó fi wà lókè. Wọ́n lómi yìí tún kún débi tó tún bá a ní orí àpáta pátápátá. Omi tó mu odindi àpáta. Wọ́n àpáta tó bá ti rí bóyá orí sóbírí àbò orí àpáta ní ìgbẹ́tìrí, àwọn àpáta òkè ńláńláńlá. Omi tó bá lè múrú wọn dókè bẹ́ẹ̀ ẹ dákun sẹ́nìkan lè múrí bọ́ ń bẹ́ẹ̀. Níbo lọ fẹ́ sá sí? Inú yàrá wo lọ fẹ́ sá sí tómi ò tí ì débẹ̀? Ìbínú Ọlọ́run kọ́lọ́ má jẹ́ ó tọ́ sí wa. Ní tí wọ́n sì ṣe tí wọ́n fi tọ́ sí ìbínú yìí, àwọn èèyàn ń dán wò láyé táwa náà wà yìí o. Ṣé bẹ́ẹ̀ bọ́ wọ́n ṣe tọ́lọ́run fi bínú tó báyìí? Ṣé kò ṣẹlẹ́bọ mọ́ lérí ilẹ̀ ni? Àfi kọ́lọ́run yá fi wa kó má bínú sí wa. Àfi kọ́lọ́run foríjìn wa. Ká gbọ́ foríjìn wa Ọlọ́run àtúbá, foríjìn wa Ọlọ́run àtúbá, ẹ̀ṣẹ̀ tá rò pó kéré, àtèyí tá ẹ̀ṣẹ̀ tá mọ̀ pó tóbi, ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Allah, foríjìn wa Ọlọ́run àtúbá. Ní omi náà mu ìyá náà, wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní omi yẹn mú dẹ́sẹ̀ dérunkún. Nígbà tómi yẹn tún mú àwàdà ní pé òbóhun ti wá parẹ́ nìyí. Kò rẹ́nì kankan mọ́, gbogbo òlú tí ń wò lọ́ọ̀kan kálukú tí omi ti mú kálukú dàrú. Ńlọmi yẹn wá mú débi èjìká. Ànábì sallallahu alaihi wasallam ní ọwọ́ àna ọmọ ní sókè báyìí. Ọ̀nà ọmọ yẹn sókè pàápàá pé tómi bá tiẹ̀ mú èmi tán kọ́ mọ́ mu ọmọ mi, kómi mọ́ pa ọmọ mi rẹ́, abiyamọ lára ọmọ. Ó nífẹ̀ẹ́ ọmọ púpọ̀. Wọ́n l'Ànábì ní law rahimallahu ahadan minhum. Tó bá yẹ pé ń jọ yẹn Ọlọ́run fẹ́ kẹ́ ẹnìkan nínú wọn ni la rahima umma sabi, ìyá ọmọdé yìí lọ́lọ́run ọba ṣàánú. Ká lọ́lọ́run lẹ́nìkan kẹ́ nínú gbogbo wọn ni ìyá tó bímọdé yìí lọ́lọ́run ọba ṣàánú ńjọ́ náà. Àmọ́ Ọlọ́run ti bínú. Tí tó bá ti bínú bẹ́ẹ̀, ìbínú rẹ̀ ọ̀kàlẹ̀ yọ̀ọ̀kà kókó má bínú sí wa. Wọ́n lọ na ọmọ sókè nígbà tí omi mú ó tún padà mú ọmọ náà, omi gbé àtòwọn àtọmọ, omi gbé gbogbo wọn lọ. So yẹn jẹ́ ní táwọn tí wọ́n sọ pé gbogbo wọn àwọn ọmọ kéékèèké ń bẹ láyé ńjọ́ náà tọ́lọ́ ń pa wọn rẹ́. Ó jẹ́ níta fi support position wọn pé àwọn ọmọ kéékèèké ń bẹ láyé ńgbà náà Ọlọ́run pa gbogbo wọn rẹ́ ni. Wọ́n á ní ọ̀dà tá a bá lọ́lọ́run pa àwọn ọmọdé rẹ̀ tó sì pa ẹranko náà rẹ̀, torí kì í ṣe gbogbo ẹranko là Ànábì Nuh alayhi salatu wassalam rí kó sínú ọkọ̀ ojú omi. Ihmil fiha min kullin zawjayni lọ́lọ́run wí nínú èyí tá a kà fúnra wa ní
ìjẹ́jọ́ ń pé mú nínú gbogbo yín tí ń bẹ lérílẹ̀ àwọn ẹranko tí ń bẹ lérílẹ̀ zawjaini lákọ lábo máa mú nínú wọn nìyẹn ni pé select àwọn ẹranko sì pọ̀ tá Ànábì Nuh alayhi salatu wassalam mú èyí ṣe tí wọn tọ́lọ̀ wá pa dúdú wọn náà rẹ sáwọn náà ṣẹ̀ ni àwọn ọmọ kéékèèké wọ̀nyí èyí ṣe tọ́lọ̀ ń pa wọn rẹ sí wọ́n ṣẹ̀ ní kí lẹ́ṣẹ̀ wọn gan àwọn àfọ̀mímọ̀ wa ń dá wọn yìí pé Ọlọ́run yìí ṣalábòsí ṣe nǹkan lọ́n ti sọ fún Ànábì Nuh alayhi salatu wassalam ṣáájú pé àwọn ọmọ tí wọ́n mọ bí náà á ti mọ̀ pé kò ní sólùgbàgbọ́ Ọlọ́run nínú wọn kò sẹ́ni tí ó ṣe tọ́lọ̀ nínú wọn ìmọ̀ tó ṣáájú yẹn Ọlọ́run ti mọ̀ ọ́ kalẹ̀ eríṣiríṣi generations l'Ànábì Nuh alayhi salatu wassalam mú fi jíṣẹ́ fún wọn tá a sọ fúnra wa pé àwọn tó jẹ́ kéékèèké nínú wọn náà àwọn náà ti ń gbẹ́ngbẹ́n kan máa lé Ànábì Nuh lóko níyì tí wọ́n ṣe ń pọ̀n tán sì ń gbé lọ́wọ́ òun náà ń pè ẹ bá mọ́kò ńlẹ̀ mo fẹ́ lẹ bàbá yìí lóko gbogbo wọn ti ń pè Ànábì Nuh láwọn ọmọ kéékèèké yìí wọ́n ti ń pa Ànábì Nuh ní wèrè àdáyébá Ànábì Nuh dẹ̀ ṣe sùúrù pé àyíbá àwọn ọmọ táwọn generation yóò bí àwọn tún lè fẹ́ tọ́lọ́run má jẹ́ ń ṣépèlé wọn má jẹ́ ń bínú àmúmára yẹn ló ní tó fi ní sùúrù fún àìmọye generations ó wá ní gbogbo generation tí ń dé wọ́n ń burú ju tàtẹ̀yìnwá lọ wọ́n tún ń burú ju àwọn bàbá wọn lọ ìyẹn lọ́fà tọ́lọ́run fi wá ní Nuhu sórí gbogbo àwọn ọmọ táwọn eléyìí ó bí ẹ gbàgbé pé bóyá alẹ́ rólùgbàgbọ́ Ọlọ́run nínú wọn a ti rí wọn tán èyí tí wọ́n padà bí tí wọn ò tí ì bí àmọ́ gbogbo wọn pátápátá kò sẹ́ni tí ó ṣètò Ọlọ́run nínú wọn ìyẹn lọ́fà tí Ọlọ́run fi pa gbogbo wọn rẹ́ tọmọdé tàgbà ẹnìkan ò sì gbọ́dọ̀ àrò pé àbábòsí lọ́lọ́run ṣe bọ́lọ̀ yọ̀ǹda fún wa ká máa dúnbò àwọn ẹranko ẹ mọ iye ẹran tá à ń pa lójúmọ́ ẹ wo iye àgbò tí wọ́n ń pa láyé lójúmọ́ ẹ wo iye màálù tí wọ́n ń dákúnlẹ̀ lójúmọ́ so ṣé Ọlọ́run tó yọ̀ǹda fún wa ká máa pa wọ́n só dájú wọn ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe bí ìgbà pé láàánú ọmọdé jọ Ọlọ́run lọ ẹ mọ iye ọmọdé tí ń kú ní Syria lójúmọ́ ẹ mọ iye ọmọdé tí ń kú ní Iraq ẹ mọ iye ọmọdé tí ń kú ní Afghanistan ẹ wo iye ọmọdé tí ebi ń pa kú ní Áfíríkà lọ́dọọdún ẹ ṣé Ọlọ́run tún dájú gbogbo wọn náà nù ẹ pọ́ Ọlọ́run ló dájú lọ gangan yẹn sábàbí kan lẹ fi tì sí pé àwọn kan ló fà tíjọ́ tá à ń wí náà tíjọ́ tá à ń wí tọ́lọ́run fi bínú pa gbogbo wọn rẹ́ yìí náà àwọn kan ló fà wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn Ọlọ́run kì í ṣọba ọba ọ̀dájú o Ọlọ́run ní sùúrù fún wọn a sọ fún wa pé nà rahmat sábà kọjúgádọ̀ bíi gbogbo ìgbà tọ́lọ́run bá ń bínú kó tó bínú ìkẹ́ ti ṣáájú nígbà tí ń bínú lọ́wọ́ ẹ tura àpẹẹrẹ ẹ̀kẹ́ rẹ̀ lẹ́yìn tó bá tún bínú tán ẹ tún rí àpẹẹrẹ ẹ̀kẹ́ ń bẹ ìkẹ́ Ọlọ́run bá ju ìbínú rẹ̀ lọ àmọ́ kọ́lọ́ mọ́ bínú sí wa kó fi ìkẹ́ rẹ̀ àtàforíjìn rẹ̀ bá wa lò Ànábì Nuh alayhi salatu wassalam ìwọ̀n ń ké sọmọ yẹn pé ya bunayya irkab ma'ana ọmọ mi má dá tiẹ̀ ṣe lọ́tọ̀ mọ́ bọ̀ wá ẹ jájọ wà nú ọkọ̀ yìí kálà ó ní sàáwí ilà jabalin bàbá ẹ̀ má wọ́rì sàáwí ilà jabalin máa sá lọ síbi àpáta kan kọ̀mọ́ pé kò sẹ́ni tápáta lè gbàlà yàsímù ní ìmìnàlímọ̀ ì àpáta yín ó mi yọ nínú wàhálà tí ń ṣẹlẹ̀ yìí mo máa àpáta kan tó ga gan tí màá sá lọ tí n bá ti ságùn ẹ̀yin ẹ má wọ́rì ẹ̀yin ẹ má lọ́nú ọkọ̀ ojú omi tẹ́ ń lọ́n tí kò ní bìlíìfù nínú bàbá ẹ̀ kò trust bàbá ẹ̀ sẹ́rí gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní opportunity láti rẹ̀ ní eré bá rìn tí ó fún ọ ní mọ̀ràn rere mọ̀mọ́ lagidi tó bá ti wá pé ẹlẹ́sìn lẹni tí ń bọ̀ sọ̀rọ̀ bóyá àfà àbí bàbá tó bí ọ tó jẹ́ lẹ́sìn àwọn òbí rẹ̀ ń fún ọ mọ̀ràn pé gbàbí mọ́ gbàbẹ̀ yẹn ọ̀nà rẹ̀ ní mọ́ fagidi bá wọn ṣe gbogbo ọmọ tó ń gbọ́ mi mọ́ fagidi bóbi ṣe gbọ́ ti wọn experience life tí wọ́n fi ń bọ̀ sọ̀rọ̀ experience ẹ̀sìn táfà fi ń bọ̀ sọ̀rọ̀ ibi tọ́lọ̀ ń bá ti ní ọ̀nà wà níbẹ̀ náà lẹ́ẹ̀bọ̀ náà ó lè le láti rìn ibẹ̀ tí bọ́ pẹ́ bóyá yọ padà yé yín pé ibẹ̀ lọ́nà wà Ànábì Nuh àmọ́ tí ń ṣẹlẹ̀ kò yọmọ òun ṣe bí àgbàrá kan lọ́kàn ya wọ̀lú ẹjẹ́ ń sá lórí àpáta kò yé nígbà tí kò sí ìmánì lára ẹ̀ ìmánì ń bẹ lára Ànábì Nuh alayhi salatu wassalam ìmọ́lẹ̀ ń bẹ nú ọkàn rẹ̀ ọmọ ìpele yìí kì í ṣomi lásán ìbínú Ọlọ́run lélẹ́yẹ ẹnìkan ò lè mórí bọ́m̀bẹ̀ tọ́lọ́run bá ń bínú ẹnìkan ò lè gbà ọ́ làtà lápáta àpáta ọ̀wà ṣùgbẹ́ ẹnìkan tọ́lọ́run fẹ́ bínú sí wọn bí àpáta àwọn rẹ̀ yọ fọ́ pé Ọlọ́run fẹ́ bínú sí lágbájá ọ̀wà sáwọnú àpáta àwọn jẹ́ tán nù Ọlọ́run fẹ́ bínú sí ọ ewé àtegbò kan wà á gbà ọ́ là lọ́wọ́ Ọlọ́run ta ń lewé ta ń ledò ta lọ́ dáa ta ní rọ̀jò tí òjò tọrọ tó wọnú ilẹ̀ tó produce ewé ta lọ́rọ̀ tọ́lọ̀ ń bá fẹ́ pa ewé náà rẹ tí ó parun tá a sọ pé ewé yìí ti igi yìí ti gbẹ kò séwé lérí rẹ̀ mọ́ ta ni ó pa rẹ̀ ọwọ́ àṣà di ewé àtegbò ó dójúlé oògùn lábẹ́ ìbínú Ọlọ́run
ọlọ́run bínú sí ọ wá ṣe bílé alájò lọ́kàn àfi kọ́ sáde ọlọ́run náà lọ́lọ́ bá òun nìkan náà ló lè lọ́ bá kò sẹ́ni tó lè lọ́ bá kódà kó o lè lọ́ bá àfà pé àfà ẹ wá gbà mí là lọ́wọ́ ọlọ́run yọ̀ọ́yàbọ̀ ọbẹ̀ lọ́run yọ òun náà bẹ́ẹ̀ ni bíbẹ̀ náà ni ọ̀dọ́ rẹ̀ lẹ́padà sí àtiwá àtàfà ọ̀dọ́ rẹ̀ náà lẹ́padà sí àmọ́ pé ẹ gbà mí là òun náà sọ fún ọ pé mọ́ wọ́ọ̀rì èmi ọ̀ sọ fọ́lọ́run pé kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ kò gbọ́dọ̀ ṣe kíni mọ́ ẹnìkan ò lè jágbe mọ́ lọ́run ẹnìkan ò sì lè pàṣẹ fọ́lọ́run kò sí ó ní lillahil amru ọlọ́run nìkan ló láṣẹ kí nǹkan rí bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹni yòókù ọmọ ọbẹ̀ lọ́run ni tá a bá ń fẹ́ nǹkan lọ́dọ̀ rẹ̀ tá a bá sì ní nǹkan kan tá à ń sá fún nínú ti ń já wa láyà láyé àmọ́ ọbẹ̀ lọ́run ni àmọ́ bẹ́ẹ̀ pé kó ṣàánú wa ọlọ́mọṣà ṣàánú wa ọmọ Ànábì Núhà òun fi sáyẹ́ǹsì sọ̀rọ̀ ó fi ọpọlọ sọ̀rọ̀ ọpọlọ ọmọdé dà á láàmú kò fi ìmánì sọ̀rọ̀ nígbà tí ò sí ìmánì lára ẹ̀ ó ní sàáwì ila jabalin mo máa àpáta tí màá sá lọ ẹ mọ̀ wọ́rì ya'simuni minal ma àpáta yẹn ó lè kó mi là lẹ́nìí Ànábì Núhù sọ fún pé la asima al-yawma min amrillah ọmọ yìí kò yí ọ kò sí ní tó lè protect yẹn tí àṣẹ ọlọ́run ọba bá dé àṣẹ ọlọ́run tó délé nìyí nǹkan kan ò lè gbọ́ là illa man rahima àfẹnitọ́lọ̀ ń bá fẹ́ ṣàánú ní orí nǹkan tó lè gbàlà àwa tá a kó sínú ọkọ̀ ojú omi náà ọkọ̀ ojú omi kọ́ ló fẹ́ là wá ṣọ́kọ̀ ojú omi lè là yẹn níbi ìbínú ọlọ́run ni ọkọ̀ ojú omi ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kọ̀ fọ́ ọkọ̀ ojú omi tó léèwọ̀ èèwọ̀ rẹ̀ gẹ́gẹ́ ní títún wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń jọ òun látẹ́gùn èèwọ̀ ọkọ̀ ojú omi èèwọ̀ rẹ̀ gẹ́gẹ́ látẹ́gùn atẹ́gùn àtọkọ̀ ojú omi èso rẹ̀ ara wọn kò sì tún gbọdọ̀ má rí atẹ́gùn kó tún lè rìn ẹ̀gbọ́n mi tátẹ́gùn bá pọ̀ jù fọ́kọ̀ ojú omi yọ dànù nítorí pé atẹ́gùn ni ó máa mú ìgbì odò wá ìgbì odò ó dẹ̀ máa da ọkọ̀ ojú omi láàmú títí tí ó fi dọkọ̀ ojú omi délẹ̀ tó fi dojú rẹ̀ délẹ̀ ìyẹn já kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tátẹ́gùn bá pọ̀ jù ẹ̀rí pé jọ̀ǹjọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ojú omi tán máa ń lò láwọn bóòtù yẹn wọn ó ṣe aṣọ kan sí lórí báyìí tí wọ́n ta aṣọ ńláńlá bíi kánópì sí lórí aṣọ yẹn ni wọ́n fi ń direct atẹ́gùn òfin ní lè máa da owó ọkọ̀ ojú omi ìnirú kò ní máa da ìrìn àjò rẹ̀ rú tátẹ́gùn bá ti wá pọ̀ jù problem ló jẹ́ fọ́kọ̀ ojú omi gbogbo arìnrìn àjò eré odò ẹ̀rú ọmọ bá wọn pé ṣébi táwọn tàn sí kọ́ yìí kódà tátẹ́gùn ni ó bá padà pa wọn rẹ́ ó lè da navigation wọn rú ibi tí wọ́n dájú kọ tẹ́lẹ̀ wọn ò ní mọ̀ ipá wọn ti dájú kọ bòmíì wọ́n máa wá lọ gbáà wọ́n lè má débi ibi táwọn ń lọ bọ̀rọ̀ àbí kan já sílùú kan wọ́n lè ṣẹ́kù lérí odò fún àìmọye oṣù tí gbogbo nǹkan oúnjẹ tí wọ́n kó dání ọ̀tán tí wọ́n parẹ́ síbẹ̀ ẹ̀rù atẹ́gùn á máa bà wọ́n lérí odò púpọ̀ bẹ́ẹ̀ ni atẹ́gùn yóò tún gbọdọ̀ má fẹ́ nítorí tí ó bá fẹ́ ọkọ̀ ojú omi tí ń lọ ojú kan ní ó dúró sí tó bá ṣẹ́kù lójú kan ṣé yóò wọlé àbí ò ní wọlé yóò wọlé àfi kó tún máa múùvù wọ́n nídìí atẹ́gùn kò sì tún gbọdọ̀ pọ̀ jù atẹ́gùn yìí ní ó tún wá kọjá bó ti yẹ ń jọ́nà tó lágbára tóun ti bẹ́ẹ̀ Ànábì Nuhu alayhi salatu wassalam ń sọ fọ́mọ yìí pé àwa tó rí tàwọn wọnú ọkọ̀ ojú omi náà ọkọ̀ ojú omi kọ́ ní kó wàhálà o la asima al-yawma min amrillahi kò sí ní tó lè kóyàn là tọ́lọ́mbá lòun dé illa man rahima àfẹni Ọlọ́run bá fẹ́ ṣàánú rahmatullah ìkẹ́ Ọlọ́run ní ń bẹ lára ọkọ̀ ojú omi yìí tí ń fi ń dàbí ìgbà pé ń gbé wá rìn ìkẹ́ Ọlọ́run la ní ọwọ́ asádi lára ọkọ̀ ojú omi kì í ṣọkọ̀ ojú omi fún rẹ̀ nígbàgbé ní ìjẹ́jọ́ nígbà tá a sọ pé ìyẹn l'Ànábì Nuhu alayhi salatu wassalam ló fi ń fi lé àwọn èèyàn rẹ̀ lẹ́nu nígbà tán wọnú ọkọ̀ ojú omi ké bisimilahi majraha wa mursaha bisimilahi lọkọ̀ ojú omi yóò fi ní ó kọ́ Ọlọ́run ní ṣiṣẹ́ lára ẹ̀ o ó kọ́ Ọlọ́run làṣírí ọkọ̀ ojú omi yìí ẹ má fẹ̀mí sí pé ọkọ̀ ojú omi ló kó wa yọ lọ́pẹ́lọpẹ́ ọkọ̀ ojú omi yìí ẹ má wí bẹ́ẹ̀ ẹ sì má rò bẹ́ẹ̀ bisimilahi ni ó kọ́ Ọlọ́run ni ó òjò ṣàṣeyọrí ó kọ́ Ọlọ́run ló fi ní àtibọ̀tán láyé níbi gbogbo àdáwọ́lé rẹ̀ má ní gbàgbọ́ pé oògùn kan má ní gbàgbọ́ pé agbára kan má ní gbàgbọ́ nínú ète má ní gbàgbọ́ nínú ọgbọ́n má ní gbàgbọ́ nínú làákàyè má gbójúlé nǹkan kan tó tayọ Ọlọ́run má gbójúlé nǹkan kan tó tayọ Ọlọ́run àfọ olórin kan ní la tudabbir laka amran má máa dùsíárì ayé rẹ̀ mọ́ Ọlọ́run lọ́wọ́ pé ọgbọ́n ọmọ ṣe ó lè ṣe fúnra rẹ̀ innama tẹ́díbìrù wa olú tẹ́díbìrì hálíkà gbogbo àwọn tí wọ́n máa ń láwọn gbọ́n àwọn ọmọ strategy ayé àwọn ọmọ àyínnìkí ayé hálíkà àwọn náà máa ń padà parun ni wọ́n máa bógun ayé lọ ni bọ́mọ Ànábì Nuhu alayhi salatu wassalam mọ́gbọ́n yìí padà kó bá a mo ní làákà inú mo lè dánúró ẹ fi mí lẹ̀ mo ti di adult ẹ má pàṣẹ fún mi ṣe wáàsí fún ọ sọ pé ẹnìkan kọ́ ni ó sọ bí n ṣe náwó mi fún mi mo ṣiṣẹ́ rẹ̀ náà ẹjọ́ èmi náà ní làákàyè mo graduate mo kàwé náà
fa ulu tadbiri halika gbogbo àwọn tí wọ́n máa ń pa àwọn gbọ́n wọn máa parun gbẹ̀yìn ni. Sẹ́lìmí làmúra ilayna nahanu awla bika minka. Sẹ́lìmí làmúra ilayna ju ọwọ́ ọ̀rọ̀ rẹ lẹ̀ alámọ̀rí ìgbésí ayé rẹ sọ́ọ́lẹ̀ fọlọ́n. Nahanu awla bika minka tọ́rọ́lọ́n gan fẹ́ràn rẹ jura rẹ lọ. Ìfẹ́ tọ́lọ́n ní sí ọ ó ju ìtò ní sára rẹ lọ kí Ọlọ́run kì í sọba aláburú. Wọ́n bì kan nínú àwọn àfa ó mímọ̀ ǹjẹ́ Sufyanu Thawri kọ́ ni wọ́n lọ sọ̀rọ̀ náà. Wọ́n ní tọ́ máa fi òun lọ́kàn balẹ̀ ó ní tó bá dijọ́ àlùkìyámà tọ́lọ̀ ń bá bì òun ń pe nínú òun Ọlọ́run tí ń jẹ́ Rahman òun Ọlọ́run tí ń jẹ́ Rahim òun Ọlọ́run tí ń jẹ́ Almọ́ọ̀tì òun Ọlọ́run tí ń jẹ́ Maniu òun Ọlọ́run tí ń jẹ́ Arrazak òun Ọlọ́run tí ń jẹ́ Dayyan tí wọ́n bá bi tán bá bì òun pé nínú òun Ọlọ́run tọ́lọ̀ ń bá bì òun pé nínú òun Ọlọ́run àti màmá rẹ̀ màmá tó bí ọ sáyé màmá tó fẹ́ràn rẹ púpọ̀ òun ta ló fẹ́ kó ṣèdájọ́ rẹ lé ní níjọ́ àlùkìyámà nínú àwa méjèèjì. Sufyanu Thawri ó ní tí Ọlọ́run bá bì òun jọ́ àlùkìyámà pé nínú èmi Ọlọ́run tí mo jó níkẹ́ àti màmá rẹ tó nífẹ̀ẹ́ rẹ jùlọ ta ló fẹ́ kó ṣèṣirò rẹ tí sálìjánà lọ́wọ́ ní àbíná ṣé kí màmá rẹ dájọ́ rẹ ni àbí kémi Ọlọ́run ọbọ̀ dájọ́ rẹ. Ó ní òun sọ pé Ọlọ́run lòun fẹ́ kó dájọ́ òun kì í ṣe màmá òun torí òun ò ní gbàgbọ́ pé màmá òun nífẹ̀ẹ́ òun tọ́lọ́run òun ò ní gbàgbọ́ pé màmá òun láàánú òun lójú ju Ọlọ́run lọ òun ò ní gbàgbọ́ pé màmá òun níkẹ́ òun lọ́dọ̀ ju Ọlọ́run ọba lọ nítorí tí màmá òun gan bá padà ráṣírí òun gbogbo àṣírí òun tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń bò láyé tí wọ́n bá tẹ́ síwájú màmá òun jọ́ àlùkìyámà kó yá ṣèdájọ́ ọmọ rẹ màmá òun gan léwo kóhun pé ọ̀daràn gidi lọ́mọ yìí máa lọ́nù náà bó ṣe lábíamọ bábíamọ ṣe wà ní inú ẹ̀jẹ̀ rẹ̀ tó bábíamọ ṣe wà nínú omi ara rẹ̀ tó tòun ti bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ mi tọ́lọ́run tó bọ́lọ́run lọ́ṣẹ̀dá mi lọ́ṣẹ̀dá màmá mi náà product Ọlọ́run ni mí Ọlọ́run kò ní wò mí ràn fún yàjẹ́ fa olùtẹ̀dìbìrì halka Ọlọ́run ní sọ gbogbo ọ̀rọ̀ rẹ lẹ̀ fọlọ́run sẹ́lìmí amúra ilayna ju ọ̀rọ̀ rẹ lẹ̀ fọlọ́run nahnu awla bika minka ìfẹ́ tọ́lọ́run ní sí ọ ó ju ìfẹ́ tí wọ́n gan ní sẹ́ra rẹ lọ ẹ má jà gbé ìgbàgbọ́ wa lérí nǹkan kan mí ìtọ́ta yọ Ọlọ́run gbogbo ń tá a bá gbé ọkàn lé yọ padà fail lẹ́tọ́ bá ti yàtọ̀ sọ́lọ́run kò sí ìtí ò ní fail torí kò dá dúró fún rẹ̀ àjẹ́ ò dá dúró fúnra wọn o tájẹ́ bá dá dúró fúnra wọn ni wọ́n pàṣẹ ń pa àwọn ò ní kú láyé wọ́n sì máa bẹ́ lọ gbére inú ayé àwọn ológun ò dá dúró fúnra wọn wọ́n fara ti ewé wọ́n fara ti egbò wọ́n fara ti ntọ́lọ̀ ń dá gbogbo wọ́n fara ti nǹkan tó níjọ́ tí máa kú wọ́n fara ti nǹkan tó níjọ́ tí máa ṣubú Ọlọ́run nìkan ni alhayu daim Ọlọ́run nìkan ni ọba alààyè tí ò ní kú Ọlọ́run ọba nìkan ni qayyum gbogbo ẹni tó bá sọ fún wọn pé fọkànbalẹ̀ máa bọ̀ wá mọ fọkànbalẹ̀ ayé yìí níta ó nínú jábọ́ já mú ọwọ́ nú ayé kó fi lè màyín nìkẹ́ ayé wọ́n fẹ́ kó wàhálà kún wàhálà rẹ ni o wọ́n fẹ́ kó ìdààmú kún ìdààmú rẹ ni o ẹ wọ́n máa Nábì Nuhu alayhi salatu wasalam ọ̀rọ̀ rẹ ní ọgbọ́n nú gan nítorí pé gbogbo wa ni ayé ń dà láàmú ẹni tásìkí ọmọ dà láàmú bóyá ń wọ́ ọmọ ẹni tí ò wọ́ ọmọ ìyàwó rẹ̀ ń dà láàmú ẹni tí ìyàwó dà láàmú ó fẹ́ kọ́lé ẹni tí ò kọ́lé ọkọ rẹ̀ ń dà láàmú kálukú ló ní issue kálukú ló ní challenge kálukú ló ní tí ó ronú kàn tí ó ronú délẹ̀ tí ó mí kanlẹ̀ pé tí ó dààmú lérí ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ má jẹ́ kí frustration yẹn ọmọ ti wá débi tí ò yẹ nínú pé yẹn ń ronú pé òun gbọ́n òun smart mọ́lọ́n lọ́wọ́ náà ni kọ́ ọmọ lọ lé aláyẹ̀wò kọ́ ọmọ nǹkan jẹ́ ìyẹ̀wò jẹ́ ìyẹ̀ tó bá yẹ̀wò tó bá rí kí wá ní kíni ọ̀gbọ́n mi ọ̀rọ̀ tí yìí ọ náà ni tí wọ́n bá gbé ìwé kádàrá rẹ̀ lé ọ lọ́wọ́ báyìí Al-Qur'ani ṣe wà lọ́wọ́ mi tí wọ́n gbé lé ọ lọ́wọ́ tọ́lọ̀ ní gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọ táyé rẹ̀ ó fi títí tó fi kú òun rèé tí wọ́n present ẹ̀ fún ọ báyìí tó dẹ̀ ń kà lójoojúmọ́ pé tó bá di lọ́la wọ́n ní nǹkan báyìí máa ṣe mí tó bá di lọ́tùnla máa ṣe nǹkan báyìí tó bá gbé ẹ̀ pápátá tán bá gbé fún ọ pẹ̀lú ògùn Ọlọ́run ò lè escape ti mẹ́mbẹ́ ní tí ò tí ì yọ ọ̀nà ṣé wọn pé tó gbé ọ lọ lé aláyè òun náà ni pé ọ fẹ́ mọ̀ ṣáburú ni kó lè tètè sún sẹ́gbẹ́ kan kó lè tètè avoid ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run táburú bá ń bẹ nú àkọọ́lẹ̀ Ọlọ́run táláyẹ̀wò bá rí tòótọ́ tó fi hàn tí wọn náà rí ìwé tí ń bẹ ń sánmọ́ nínú Lawil Mahfuz báyìí pé aburú ni tí ń bá fẹ́ ọmọbìnrin yìí ò lè escape ẹ̀ n tó fi mọ̀ bẹ́ẹ̀ ni pé Abu Lahabi torí wọ́n sọ fún òun ṣagídí ọ̀ṣà nígbàgbọ́ nu kọ́ mọ́ tójú bọ́lé Abu Lahabi Ọlọ́run sọ fún pé nínú ní ọwọ́ Ọlọ́run sọ fún lójú ayé rẹ̀ pé kọ̀kọ̀kan mọ̀ wulẹ̀ lọ́ọ́ yẹ̀ wò kọ̀kọ̀kan táwọn èèyàn kì í mọ̀ ta ni ọwọ́ náà ta ni ọwọ́ àlìjẹ́nà èmi ọ̀sọ̀ tiẹ̀ fún ọ nísìn inú náà ni wọ́n wọ̀ tabati yada Abi Lahabin wa tabba
ma agina ani umaluhu wa ma kasaba sayasla naran dhata lahabin wọnú náà iná tí ó máa jó gidi wa marahatu kò ní jẹ́wọ́ nìkan ìyàwó rẹ̀ náà wọ̀ hamalata li atobi fi jidi habulum min Ọlọ́run tún describe bí residence wọn nínú náà bí wọ́n ṣe gbé nínú náà Ọlọ́run describe ẹ̀ fún wọn ṣé mọ̀ pé ẹ kí wọ́n play smart nípa tó àti mọ̀ tí ó ṣẹlẹ̀ báyìí ó ẹ já yà síbí wọn ò rí bí yà síbẹ̀ ntọ́lọ̀ ní ó ṣẹlẹ̀ yẹn wàláhì ó ṣẹlẹ̀ tán bá sọ fún ọ tọ́lọ̀ ń sọ fún ọ tó sì gàgà hàn ọ tó ń rí kádàrá rẹ ntí ń bẹ́ẹ̀ tó ń rí lójoojúmọ́ wọn ó sì mọ̀ sí ọ ó lè avoid ẹ̀ so dún pé mo dán mo smart nínú kékeré mọ́ dún pé mo smart mọ́lọ̀ lọ́wọ́ ni kọ́ mọ́ wá àyẹ̀wò káàkiri jura lẹ̀ fọlọ́hún sọ totality rẹ̀ lẹ̀ fọlọ́hún ọmọ Ànábì Nuhu alayhi salatu wa salam ó sì nígbàgbọ́ nínú ọpọlọ Ànábì Nuhu fi ìmánì bá sọ̀rọ̀ ó ń fọpọlọ dáhùn ó ń fi sáyẹ́nsì dáhùn pé ẹ má sọ tí ń ṣe fún mi sàáwì ila jabalin èmi mà àpáta tèmi ọ̀sà lọ ya'simuni minal ma àpáta yín ó dóòlà mi kò ní jẹ́ nǹkan kan ṣe mí qala la asima al-yawma min amrillah Ànábì Nuhu ní kò sí ní tó lè kú ọyọ́ ń bí ìyọ́ Ọlọ́run lé ní ọmọ yìí àfi kó o tètè dọ̀rí Ọlọ́run kó o tètè ṣe tọ́lọ́run torí tí yẹn bá ń gbìyànjú tọ́ ẹ gbogbo àwọn tẹ́ bá rí tán bá nígbàgbọ́ nínú làákàyè púpọ̀ tí ó bá fọlọ́run sínú ọ̀rọ̀ rẹ̀ ìgbìyànjú làákàyè rẹ̀ náà ni ó kó bá Ọlọ́run tóbi púpọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ló wà nínú ilé ó jókòó nínú ilé ọ̀rẹ́ rẹ̀ ń sọ fún pé ó ní dìde lọ bí iṣẹ́ ni wọ́n ṣe yọ̀lẹ́ báyìí wọ́n ṣe yá nǹkan báyìí ó sì dìde ó sì jókòó òun ṣèrànù ń wo fíìmù ń ṣe tóun nínú ilé ẹnìkan sì jáde pé ẹ jẹ́ ń wá bí ó ṣe dá a lọ nígbà tí ọ̀bọ̀ ta kọ̀ pẹ́ kó jìnnà ni wọ́n múrò rẹ̀ wáyé pé wọ́n ti ṣèṣì yín níbọn òun tó jáde tó ṣe ìgbìyànjú jáde ó kọlu wàhálà ó kọlu fìtínà wọn rà nífẹsẹ̀ sí ẹni tó jókòó nínú ilé tí ń ṣèrànù ìbọn wá bá wọn ní wọn stray bullet ń pé àwọn kan ni wọn ṣèṣì yìnbọn sókè ọta àbọn bàbá lẹ́fì mọ́ pé ayé yìí Ọlọ́run ní ọkọ̀ wa bá ti gbé bẹ́ẹ̀ a kì í gbọ́n a kì í mọ̀ ṣe gbogbo ń tọ́ bá fẹ́ dáwọ́lé ó fẹ́ jáde ni o ó fẹ́ wọlé ni o ó fẹ́ gbégbèsè kan bùkátà kan ló fẹ́ bíyà ni o fàdúà sí i fi tọ́lọ́run sí i fowókọ́ Ọlọ́run sínú gbogbo ń tọ́ bá máa ṣe àmọ́ pé àìlè nọ́mà àti yẹn bá fẹ́ pass ìwé àfi tó bá fẹ́ pass exam àfi kó kàwé ìwé kíkà níjẹ́ yẹn pass ìwé kíkà kọ́ o àfi kó fàdúà sí tó bá kàwé tán sábàbí nìyẹn ó wá fàdúà sí torí sábàbí ò járí náà rí kádàrá mọ́ àtàgbára Ọlọ́run àti wà so attach mọ́ sábàbí jù pé bí a ti ń bá fẹ́ ọmọ olówó yẹn máa lówó máa dọ́lọ́là látàrẹ̀ tó bá fẹ́ tiẹ̀ tún lè burú ju tàtẹ̀yìn wá lọ tó bá fẹ́ tó bá pa ọ́nkọ́ tó bá he ikú mbẹ́ ọ̀là ló ṣe bó he mbẹ́ ọba lọ he ikú mbẹ́ ńkọ́ a kì í gbọ́n ká mọ́ ká dàrá jọ lọ́wọ́n ọba lọ olórin kan ní idha lam yakun aunun minallahi lil fata fa awwalu ma yajni alayhi jitihaduhu فأول ما يجني عليه اجتهاده إذا لم يكن عون من الله للفتى ẹni tọ́lọ́run bá ní ìrànlọ́wọ́ ṣe fún ẹni tọ́lọ́run bá fẹ́ ṣàánú فأول ما يجني عليه اجتهاده فأول ما يجني عليه اجتهاده eré ń pé kó lè dá náà ni ó kó bá nídìí kó lè dá yẹn náà iná ni ó tún sí kan àdánwò pé àmọ́ jáde nítorí kó má bàa bàjẹ́ ni iná ni ó tún sí kan àdánwò míì nígbà tí sp Ọlọ́run ò ní ràn lọ́wọ́ Ọlọ́run ọ̀láàánú ṣe wọ́n bá ń promise ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ sọ ọ́ dọ́lọ́lá jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ promise rẹ̀ gún sọ̀wọ́ nù kó tó dé ẹ̀yin tẹ́ fẹ́ ṣàánú rẹ̀ dé ń tọrọ Ọlọ́run ò ní àánú ṣe Ọlọ́run mọ́ṣá ṣàánú wa à ń tẹ́lẹ̀ níwáàsí nítorí ká lè kọ́ ọdún lára ọmọ Ànábì Nuhu alayhi salatu wa salam tóun gbà pé kó wọ́n sá lọ sí àpáta tó ga ló lè ṣàánú òun lé ní Ànábì Nuhu àní ọkọ̀ ojú omi tó ń wò tó kéré lójú rẹ̀ yìí náà ó lè ṣàánú Ọlọ́run lè tara rẹ̀ ṣàánú rẹ̀ jàpátá tó fẹ́ sá lọ́hún lọ àánú Ọlọ́run ló ṣe pàtàkì. àwọn tafsiri kan wọ́n ní àyà yẹ tú báyìí pé la asima al-yawma min amrillah kò sí ẹni tó lè rákòyọ nínú ọ̀rọ̀ tó délẹ̀ yìí àṣẹ Ọlọ́run tó délẹ̀ yìí illa man rahima àfẹni tí Ọlọ́run bá ṣàánú illa man rahima àwọn kan ní ẹtú ní àfẹni bá ṣàánú ààrẹ ẹni bá ṣàánú ààrẹ pẹ̀lú kó tètè di mùmíní ẹni bá ṣàánú ààrẹ pẹ̀lú kó tètè join ní sáfù àwọn olùgbàgbọ́ nìkan ni Ọlọ́run ló kí ó yẹ lẹ́ni Ọlọ́run ní wàhálà bainahum al-mawju fakana minal mughraqin fàhálà bainahum al-mawju ìgbì odò tó lágbára ó wá di gàgá láàrin Ànábì Nuhu àtọmọ rẹ̀ fakana minal mughraqin ọmọ Ànábì Nuhu alayhi salatu wassalam ó padà bá odò lọ ó padà tẹ̀rì
وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين. wọ́n ní وقيل يا أرض ابلعي ماءك ńgbà tí gbogbo kèfèrí ti parẹ́, omi ti pa kálukú rẹ̀, omi ti kálé, ó ti kákó, gbogbo bíkíbi lomi ti dé. Qila wọ́n wá ń sọ pé ya ardu ibla'i ma'aki, ẹ̀rí gbogbo bí tọ́lọ̀mbá ti fẹ́ bínú, tọ́lọ̀mbá fẹ́ sọ̀rọ̀ ń pàǹpọ̀ òun ṣe nǹkan tó le kì í fi ti sọ́dọ̀ ààrẹ. Ibi tọ́lọ̀ nífẹ̀ẹ́ ìkẹ́ àtàánú dé, tó bá ṣe nǹkan tó le tí nǹkan yẹn tó ní ìbínú nú, yọ́ mọ́ lo pronoun bí ìgbà pé wọ́n wá ṣe báyìí. Gbogbo ẹni tí ń gbọ́ náà ti mọ̀ pé Ọlọ́run tí ń sọ̀rọ̀ náà ló ṣe ní ìfàsà rẹ̀, àmọ́ kò ní sábà fi ti sọ́dọ̀ ààrẹ. Inna la nadiri, wọn láwọn àlìjẹ̀nú sọ pé Ọlọ́run náà ní kó tiwọn o, nípa àwọn àlìjẹ̀nú tí wọ́n rà nẹ́bù Muhammad ní Maka sallallahu alayhi wa sallam tí wọ́n gba Islam, wọ́n pé inna la nadiri, àwa kò mọ̀, àwọn èèyàn ṣe bá a mọ̀ ní gbogbo àwọn lọ́sàn-án yìí, gbogbo àwọn tí wọ́n ń fẹ́ àlìjẹ̀nú sáré náà, inna la nadiri, àwọn àlìjẹ̀nú wa ń jẹ́wọ́ nínú Al-Qur'ani pé àwọn ọmọ o, asharrun urida biman fil ardi, ṣáàbùrú ló fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ẹni tí ń bẹ lérílẹ̀, ṣáàbùrú ni wọ́n fẹ́ fẹ́ wọn ni, ṣáàbùrú ẹ̀mẹ́dọ́rọ̀ o, ṣáàbùrú ni wọ́n fẹ́ fẹ́ wọn ni, am arada bihim rabbuhum rashada, àbọ́lọ̀ wọn bá ń fẹ́ re fẹ́ wọn, ṣáàbùrú ni wọ́n fẹ́ wọn, sọ pé ṣáàbùrú lọ́lọ́run fẹ́ fẹ́ wọn ni, àbóore lọ́lọ́run fẹ́ fẹ́ wọn. Wọ́n lo Ọlọ́run síbi oore, wọ́n wá ní wọ́n níbi aburú, torí pé wọ́n fẹ́ faburú ti sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní sọ̀rọ̀ pé ṣé aburú ni ó ṣẹlẹ̀ sára alẹ̀ ni, àbóore ni ó ṣẹlẹ̀ sí ọ tó bá di lọ́la ni. Àwọn àlìjẹ̀nú láwọn ọmọ, àwọn èèyàn ṣe bá wọn mọ̀ ni, àwọn èèyàn ṣe bá wọn mọ̀ pàtó ni. So kí la fẹ́ ló ń bẹ̀ ní pé gbogbo ibi tọ́lọ́run bá ti ń sọ aburú, ṣàtàbúrú àtòore ta ní ń pàṣẹ rẹ̀ tí ń fi ń ṣẹlẹ̀ sí wa, Ọlọ́run náà ni. Ọlọ́run kì í ṣaburú, àmọ́ tó bá sọ̀kalẹ̀ sáwa lára, àwa lè kà á ṣaburú pé kíní yóò dùn mọ́ mi. Nígbà tí ó bá ti dùn mọ́ mi, ọmọ ènìyàn máa pè é láburú. Èyí tó bá dùn mọ́ ọmọ ènìyàn máa pè é lóore, bẹ́ẹ̀ ni èyí tó dùn mọ́ ọmọ ènìyàn tó pè lóore yẹn ó lè jẹ́ gẹ́gẹ́ ní ọdún òun gẹ́gẹ́ láburú, ó lè jẹ́ èyí tí ọkà kóore àbí tọ́kà ká burú gẹ́gẹ́ lóore, kò ní yọ́mọ ènìyàn sí, tọ́rọ́ Ọlọ́run ọba kì í ṣaburú. Tọ́lọ́run bá ti wá gbé kádàrá dé, ibi tó bá bá lára ọmọ ènìyàn lọ́mọ ènìyàn yóò fi máa categorize ẹ̀ ṣóore ni àbí aburú, àmọ́ Ọlọ́run kò ní ṣaburú láíláí. So Ọlọ́run kì í fi aburú tì sọ́dọ̀ ààrẹ, ó ní waqila ya ardu ibla'i ma'aki, ó wá fi pronoun yẹn tì sọ́dọ̀ àwọn kan bí gbà pé àwọn kan lọ́pàṣẹ yẹn, ọ̀rọ̀ ààrẹ náà sì ní sọ ń bẹ̀. Àwa pa ilẹ̀ láṣẹ pé ibla'i ma'aki, ó yá máa gbé omi rẹ mu. Ìyẹn ni pé omi tó ti tú tó fi bínú tú, tó ti wá di pé gbogbo àwọn tá a fẹ́ kó parẹ́ láyé ti parẹ́, àwọn tá a fẹ́ kó là nìkan ló kù. Ya ardu ìwọlẹ̀ apá aláṣẹ mi, torí kò sẹ́ni tó pa aláṣẹ tó tayọ Ọlọ́run. Nígbà tó fẹ́ bínú tó fẹ́ máa tú omi jáde, Ọlọ́run nìkan náà ló lè pa aláṣẹ bẹ́ẹ̀. Nígbà tí ó sì tún gbé omi yẹn mì, Ọlọ́run nìkan ló lè pa aláṣẹ bẹ́ẹ̀. Ìyẹn ni pé gbogbo ìṣòro tó bá rí láyé, gbogbo ìdààmú tó bá rí láyé, nígbà tí ìdààmú yẹn ó bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀, àṣẹ Ọlọ́run nìkan náà ni ó bá wá. Tálásàsí bá gbìyànjú, ó kàn fẹ́ ṣe sábàbí lásán ni. Ó kàn fẹ́ ṣe sábàbí lásán ni. Nígbà tóun bá ṣe sábàbí tọ̀dọ̀ ara tiẹ̀, ńlọ́lọ́run fún rẹ̀ ó wàá pàṣẹ pé àárẹ̀ lọ́ọ́ kọlu lágbájá, yóò wá ṣe déédéé ìgbà tẹ́nìkan ń ṣàṣàṣì. Ní ọ̀bá ni òun ti ṣàṣì wọn bí dáa, ó gbọ́dọ̀ sáré oṣù méjì. Òun kọ́ Ọlọ́run ni. Àwọn bàbá àfáànlá wọn dá wákà pé àwa kọ́ Ọlọ́run ni, àwa kọ́ Ọlọ́run ni, Ògún kọ́ Ọlọ́run ni, èmèrè kọ́ Ọlọ́run ni, àjẹ́ kọ́ Ọlọ́run ni, oṣó kọ́ Ọlọ́run ni, ìmùlẹ̀ kọ́ Ọlọ́run ni, bàbá wa ló ṣàdúà fún wa, àwa kọ́ Ọlọ́run ni, màmá wa ló ṣàdúà fún wa, àwa kọ́ Ọlọ́run ni, àfáà wa ló ṣàdúà fún wa, àwa kọ́ Ọlọ́run ni, àwọn ẹni rere ló ń ṣàdúà fún wa, àwa kọ́ Ọlọ́run ni. Ṣé rí gbogbo nǹkan tí a gbójúlé láyé, nínú owó, nínú ẹbí, nínú ara, nínú agbára, tá a máa rí nǹkan sábàbí, pé ìmọ̀, kódà ìmọ̀ a máa jẹ́ sábàbí ńgbà míì, gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan kan bẹ́ẹ̀, epo lásán ni. Ọ̀tọ̀ làṣẹ Ọlọ́run ọba tí ń fi ń ṣayé. Èyí ó ní mímọ̀ kò ní ṣàṣeyọrí, ẹnìkan ò sì ní mímọ̀ yóò dẹ̀ máa ṣàṣeyọrí. Ṣé ti rí i pé kìí ṣe ìmọ̀ yẹn epo ní, ọ̀tọ̀ làṣeyọrí, ọ̀tọ̀ ní kádàrá Ọlọ́run àti mo fẹ́ ṣe rẹ̀. Tọ́lọ́run bá fẹ́ gbé mo fẹ́ ṣe rẹ̀ dé,
kódà láìsàsí ọ lásán èpè ẹnu tẹ́nìkan kan wí tó wọn kàn mọ́ pé òun wí nǹkan kan yọkàn wí sásìkò tọ́lọ̀ ti nípalẹ̀ mọ́ nǹkan kan tó fẹ́ ṣe fún ọ làwọn èèyàn bá ní kádàrá bá sá pamọ́ sábẹ́ sábàbí yẹn ẹni tó ṣépè yẹn làwọn èèyàn máa hold responsible pé ó sì sọ bẹ́ẹ̀ o ó sì padà rí bẹ́ẹ̀ náà o ó ní yóò ṣe kinní kan ní yóò sórí ibú o ó ní nǹkan kan ṣe o ó sì padà ṣe òun máa tẹ́ ọ báyìí pé mo dáná mo sì wí ni èmi ọ̀gbá lérò bẹ́ẹ̀ ni kádàrá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ó ṣe déédéé sábàbí. ìjọ tádánwò tó bá sọ̀kalẹ̀ nu tádánwò wọn bá tún wá kúrò lára rẹ̀ náà tó wá ní àwọ̀ rẹ̀ lágbájá agbé lọ sí hospital agbé lọ sọ́dọ̀ dókítà júwe oògùn báyìí fún wa oògùn yẹn máa ń ṣiṣẹ́ gan oògùn yẹn kọ́ ọlọ́run sọ oògùn nì lẹ́nu ni ewé yẹn kọ́ egbò yẹn kọ́ àgbo yẹn kọ́ ọlọ́run sọ wọ́n lẹ́nu ni ọlọ́run ní ọpẹ́rẹ́tì lábẹ́ ewé kan ò lè fún yàn lálàáfíà egbò kan ò lè fún yàn lálàáfíà oògùn kan ò lè dá yàn fún lálàáfíà ọlọ́run ọba ni àṣàfì ni ó fún yàn lálàáfíà sábàbí lásán wá ní ewé àtegbò tẹ́ bá ti lò ń pé tó ọlọ́run ní ká tẹ̀lé sábàbí torí òun tó ní kádàrá náà ló ní ká máa respect sábàbí ó ní ká máa ṣiṣẹ́ ó ní nítorí ká lè lówó lọ́wọ́ ẹni tó bá fẹ́ fún lówó ń gbà ń yọ̀ wá fún ẹlòmíì wá ṣiṣẹ́ kò ní rówó òun gẹ́gẹ́ tó ní kádàrá náà ló pàṣẹ pé ó yẹ ẹ máa respect sábàbí ẹ má tọwọ́ bọ ná kẹ́ ẹ sọ pé ànábì Ibrahim kúkó sínú náà kò kú jò iná kọ́ ní jó yàn ọlọ́run ní pàṣẹ ti ń jó yàn lára ná àmọ́ tóun ti bẹ́ẹ̀ respect sábàbí njọ́ tádánwò bá sọ̀kalẹ̀ tábà mú kúrò lára ẹni tọ́rẹ̀ tí ó bá lálàáfíà sábàbí ìní alo ewé kan alo egbò kan kó dẹ̀ lè bomi lásán mu fún un tí ó dẹ̀ lálàáfíà nítorí pé kádàrá ti ṣe tán àti ṣe ewé omi lásán yóò kàn ní àwọn kan mú mi láàárọ̀ yìí náà ni mo dẹ̀ lálàáfíà mọ́ kan sùn mọ́ kan jí mọ́ kan rí i pé dodo ti ń ṣe mí ti lọ ìmọ̀ ṣẹlẹ̀ dáadáa sáwọn aláàrẹ̀ tí ó máa ya dókítà tó wà ní tó di kéèsì rẹ̀ mú tí ó máa yà á lẹ́nu ká ọkàn sùn ọkàn jí bẹ́ẹ̀ mo kàn sùn ọkàn jí mo kàn rí pé mo ti ń lálàáfíà ọba tó tóbi púpọ̀ lọ́lọ́run mo dọ́tàn ẹni tí wọ́n fún ní májèlé ní Malaysia táwọn ọmọ rẹ̀ gbé bàbá kan wọ́n ló ti rẹ̀ ọjọ́ pípẹ́ owó àárẹ̀ yẹn ti wá da àwọn ọmọ rẹ̀ láàmú débi pé àwọn ọmọ rẹ̀ ti ta property tó pọ̀ ó ti di pé wọ́n ti ta gbogbo nǹkan ní bàbá yẹn àwọn náà ti ń ta tara wọn ṣe bàbá náà dẹ̀ ti dàgbà làwọn ọmọ wa rò ó láàrin ara wa pé tí táwọn bá continue láti mọ láwọn tọ́jú bàbá yìí ṣé kò àwọn ò ní dẹdun arinlẹ̀ báyìí ṣé àwọn ò ní dẹni àná báyìí bàbá yìí kú ti dàgbà ó ti ṣayé níwọ̀nba ẹ jẹ́ á bá dókítà sọ̀rọ̀ kí wọ́n fún bàbá yìí ní oògùn kan tó bá lè mẹ́mìí rẹ̀ lọ káwọn yọ̀ǹdẹ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ pẹ̀lú dókítà dé agree pé báwọn ti ṣe tòótọ́ nù ẹ sign undertaking ẹ ṣe báyìí ẹ ṣe gbá ẹ ṣàwo nígbà tí wọ́n fún bàbá májèlé pẹ̀lú ògbọ́lọ̀ májèlé òun ni bàbá ní jẹ tára rẹ̀ fi yá ni wọ́n ń pé ẹ sì nírú oògùn báyìí lẹ̀ sì fún mi láti bàbá yìí ẹ sì tètè fún mi lóògùn yìí ẹ ṣe dá o májèlé lẹ́yìn mọ̀ sí àmọ́ kádàrá ayọ́ lálàáfíà ti ń bọ̀ láti sánmọ̀ òun àti májèlé wá jọ rìn pẹ̀lú ògbọ́lọ̀ májèlé ò ní ṣiṣẹ́ májèlé mọ́ kádàrá ni ó ṣiṣẹ́ tí kádàrá bá rìn tó bá bómi rìn yóò ṣiṣẹ́ àlàáfíà lára aláìsàn ewé tẹ́ mọ̀ rí tẹ́ kàn ká mewé yẹ mẹ́ kàn já ńlẹ̀ ẹ̀yin gan mọ́ kọ́ rẹ̀ ẹ fi ara láàárẹ̀ torí ń fọ́ lórí yọ̀bá lálàáfíà láì mọ̀ tún ewé òun láì tiẹ̀ mọ̀ ti ń ṣe láì mọ̀ṣẹ́ rẹ̀ bóyá fúláwà kan lẹ jálẹ̀ fi sí lórí tóró ti bá kádàrá rìn so kádàrá gangan ni ẹ jẹ́ àgbàgbọ́ àmọ́ lọ́ọ̀ ní ká respect kádàrá ẹ sábàbí ká mọ̀ fòun náà ṣiṣẹ́ ọmọ Ànábì Nuhu alayhi salatu wa salam ó di sábàbí mú pé màá gùnkè òkè yẹn ga ó wúlò ju ọkọ̀ ojú omi tẹ́ ní wá wọ̀ yìí lọ tí n bá ti gun eré òkè yìí nǹkan kan ò ní ṣe mí Ànábì Nuhu ní la asima al-yawma min amrillah kò sẹ́ni tọ́lọ̀ ń lè kó yọ nínú àṣẹ Ọlọ́run ọba táṣẹ bá dé wàhálà bainahuma al-mawju wa kana min al-mughraqin Ọlọ́run ní ya ardu bla'i ma'aki ó yà ilẹ̀ mọ́ tu gbogbo omi mọ́ gbé gbogbo omi tí ń bẹ ní orí rẹ̀ mọ́ gbé mi wa ya sama'u aqli'i sánmà ìwọ tó ń rọ̀jò náà ó yà dá ìtọ̀rọ̀ òun náà tó dá dúró bẹ́ẹ̀ Ọlọ́run ní wa ghidal ma'u omi wá bẹ̀rẹ̀ sí ni máa dínkù omi ń lọlẹ̀ omi tó ti kún délé tó ti lé téńté tó ti ga ju àwọn àpáta lọ omi wá gbogbo ẹ̀ wá ń jò ilẹ̀ ń fà á mu torí tí n bá ń sìnkì ẹ̀ díẹ̀díẹ̀ tí ń zìpù ẹ̀ díẹ̀díẹ̀ ó ṣeé ṣe kí ọpẹ́ kọjọ́ rẹ̀ ọpẹ́ kó tó jò tán àwọn Ànábì Nuhu àtàwọn mùmínì dẹ̀ ń bẹ nínú ọkọ̀ ojú omi tán retí ijó lomi ò lọlẹ̀ táwọn bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ojú omi lọ́lọ́run wá ní ilẹ̀ máa fà á mu ni àfàmù gidi máa gbé mi kó lè tètè yá kó lè tètè lọlẹ̀ wàyà sàmà wà àkàlẹ́ sàmà ìwọ náà dá òjò tó ń rọ̀ dá dúró bẹ́ẹ̀ Ọlọ́run ní wà gídọ̀lmọ́ omi wá bẹ̀rẹ̀ sí ni máa lọlẹ̀ wà kúdìyàl amúrù àṣẹ tá a pa àṣẹ yẹn wá sí ìmúṣẹ Ọlọ́run àṣẹ dáadáa tó pa nínú ìgbésí ayé wa mọ́ṣáàjẹ́ wá sí ìmúṣẹ àwọn kan ò fẹ́ wá sí ìmúṣẹ Ọlọ́run mọ́ṣáàjẹ́ wá sí ìmúṣẹ
gbogbo ẹni Ọlọ́run pàṣẹ eré fún pé yóò dọlọ́lá táwọn kan bínú rẹ̀ Ọlọ́run má ṣe àjọrọ́ la rẹ̀ lù kalẹ̀ gbogbo ẹni tọ́lọ́run pàṣẹ ẹ̀mí gígùn fún táwọn kan fẹ́ kú Ọlọ́run má ṣe àjẹgùn lẹ́mìí gbogbo ẹni tọ́lọ́run pàṣẹ oríire fún Ọlọ́run jóró oríire ṣe gbogbo ẹni tọ́lọ́run wá pàṣẹ orí ibú fún nínú wa Ọlọ́run má ṣe àbá yí padà sí dáadáa ṣẹ́ni tí máa ń bẹ ní àṣẹ ń pé bá a ti fi orí nì yóò máa jẹ́ kádàrá níjọ́ tó bá rí bẹ́ẹ̀ tán là ń pè ní kọ̀dọ̀ níjọ́ tó bá ti execute plan náà plan Ọlọ́run níjọ́ tó bá ti wá sí ìmúṣẹ wọn ní kọ̀dọ̀ òun ni ìyẹn ni pé a ti yanjú ẹ̀ ó ti di past wọ́n ti kọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run má ṣe àkọ̀dọ̀ dáadáa nínú ìgbésí ayé wa. wastawat ala al-judi ọkọ̀ ojú omi táwọn anabi Nuha tí wọ́n gùn istawat ala al-judi ó wá lé téńté lórí àpáta wọ́n ní àpáta kan ní jẹ́ judi àwọn kan wá ní àpáta yẹn bọ́ sí ọ̀gángan ilẹ̀ Iraq níbi tí wọ́n ń pè ní Mosul àmọ́ àwọn mímọ̀ kan ní torí gbogbo oríṣiríṣi bí àpáta náà wọ́n ń tú sí àwọn kan ní àpáta kan nílẹ̀ Ṣáàmù ní àwọn ará Egypt náà tún ní àpáta kan nílẹ̀ Egypt túrì sí náà ní kálukú tí wọ́n tún sí ń ti ẹlẹ́bẹ̀ẹ́ àmọ́ya ìlú náà bọ̀ ń pé ìlú tiwa lọ́ bọ́ sí torí kò sí ìtàn kan tó yanjú nínú àwọn ìtàn yẹn kódà àwọn mímọ̀ kan sọ pé jùdí yìí tẹ́ ń wò yẹn náà àpáta gbogbo àpáta ayé náà ní jẹ́ jùdí yìí gbogbo àpáta ayé pátápátá náà ní jẹ́ jùdí yìí nínú orúkọ tápáta ní nínú èdè Lárúbáwá ní jùdí yìí pé ẹgbẹ́ tó lórin kan sọ pé subhanahu thumma subhanan ya'udu lahu olórin tó ti kọrin ká nàbì tó dé sallallahu alayhi wa sallam tí ń fi kí Ọlọ́run pé subhanahu mímọ́ Ọlọ́run subhanan lahu ẹni mímọ́ Ọlọ́run ní gbogbo ìgbà wa qablana sabbahal judiyu wal jamadu ṣebí ṣáájú àwọn èèyàn gbogbo àpáta náà kí Ọlọ́run ọba judiyu ló pe àpáta ń bi orin náà ó já mọ́ pé wọ́n máa pe àpáta ní judiyu so eré àpáta tọ́lọ́run ń sọ níbi àyà yìí àmọ́ àpáta kan nínú àwọn àpáta ni Ọlọ́run ní eré àpáta ní ọkọ̀ ojú omi àwọn ànábì Nuhu àti bárẹ̀ ṣe wọn pé ó ti lé téńté omi ti ga tí ọkọ̀ ojú omi wá rìn káàkiri ayé kọ̀ mọ́ ṣeré àpáta lòun wà ní omi yẹn ti kún kọjá àpáta àmọ́ nígbà tómi ọmọ jò tí omi ọmọ jò ọ̀gángán gbà yẹn ọkọ̀ ojú omi ti wà lérí àpáta ńgbà náà fastawat ala al-judi àpáta ní wá sẹ́tù sí omi ọkọ̀ ojú omi ní sẹ́tù sórí àpáta tí wọ́n ń pè ní al-judi faqila bu'dan lil-qawmi adh-dhalimin Ọlọ́run wá ní gbogbo alábòsí gbogbo àwọn tí wọ́n ṣayé tí wọ́n fi ayé wọn mọ́ Ọlọ́run gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn tí wọ́n ń pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tí wọ́n ń gbé ẹ̀tọ́ Ọlọ́run fún òòṣà tí wọ́n ń gbé ẹ̀tọ́ Ọlọ́run fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run qila bu'dan lil-qawmi adh-dhalimin wọ́n wá ń ṣépèlé wọn ṣe rí kílà ló ti wí kò sọ pé àwọn Ọlọ́run wá sọ pé ibi dandan kọ́ máa bá wọn Ọlọ́run wá gbé wọn jìnnà sí kẹ́ kò sọ bẹ́ẹ̀ ó ní kílà wọ́n wá ń sọ pé ẹni pé wọ́n wá ń ṣẹ́bi lé wọn pé ìgbéjìnnà sí kẹ́ kọ́ máa bá gbogbo alábòsí wọ́n sì ní ọ̀rọ̀ yìí àwọn kan ní ó ṣeé ṣe kó yẹ pé lẹ́nu ànábì Nuhu àti gbogbo àwọn tí wọ́n tọ́lọ́run kólà pẹ̀lú rẹ̀ ni ọ̀rọ̀ náà ti jáde pé bu'dan lil-qawmi adh-dhalimin ṣíọ̀ ìgbéjìnnà sí kẹ́ ibi dandan Ọlọ́run kó bá gbogbo alábòsí tọ́lọ́run ti parẹ́ Ọlọ́run má fi wá sínú àwọn alábòsí èyí tí a kà lé ní Ọlọ́run jẹ́ wúlò fún wa Ọlọ́run jẹ́ ó sì wá láǹfààní Ọlọ́run máṣá wọlá al-Qur'an wọlá suratu Hud máṣá tún ìgbésí ayé wa ṣe sí dáadáa gbogbo ibi tí àwa náà ti ń ṣe lọ́hùn Ọlọ́run máṣá foríjì wa Ọlọ́run máṣá kẹ́ wa máṣá ṣàánú wa kó ṣàánú àwọn aya wa ṣàánú wa kó ṣàánú àwọn ọkọ wa ṣàánú wa kó ṣàánú àwọn ọmọ wa jẹ́ kí a ní àṣepẹ́ lórí Islam jẹ́ ká ní àṣepẹ́ lórí imani gùn wá lẹ́mìí má jẹ́ àwa lo gúngún ẹ̀mí náà nínú ìṣòro má jẹ́ àlò nínú dààmú já lò nínú àlàáfíà já lò nínú fàyàbalẹ̀ já lò nínú azìkí tọ́pọ̀ wá fi Islam rọ̀ wá lọ́rùn jù báyìí lọ fi ìṣesí imani rọ̀ wá lọ́rùn jù báyìí lọ fi wá sínú àwọn ẹni Ọlọ́run fi wá sínú àwọn ẹni mímọ́ ká tó wá bá wọ Ọlọ́run ọba já ṣe ìṣirò fúfú yẹta bá déwájú wọ Ọlọ́run ọba ṣe wá ní ọmọ àlìjánná àwọn òbí wa bá wa kẹ́ wọn àwọn tí ń bẹ láyé kẹ́ wọn kí ayé àwọn tó ti lọ bọ́ lọ́run kẹ́ wọn ní kí alkiyama àwọn àfa wa bá dúró tí wọn bá pẹ̀lú wọn bá kẹ́ wọn bá dúró tí wọn bá gbàdúrà wọn wala la ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.